yọrí bí pẹ́pẹ́yẹ gbọ́mọ pọ̀. Iṣẹ́ oko ṣe lára oko kọjá ọmọ rí. Òbó obìnrin kan kò lè kà rárá. Ọba tí ń pínre ayọ̀ fẹ́ nìkan. Ọba tí ń pínre ayọ̀ fẹ́ nìkan. Ó sọ lórí burúkú dò lórí. Oníròbìnú jẹ́ ó sọ wọ́n dà láyọ̀. Olúwa ṣeun fún mi, happy birthday. Oko tó dojú gbèsè ó fi bá wọn kan. Oko tó dojú gbèsè. Àrísítọ́ oko ó fi fẹ́ lòmíràn. Ọba òkè dákúgbà wọn kọ́ wa. Ó tó tẹ́mi lọ́rùn ṣókè. Lọ́wọ́ ogun ìṣẹ́jú méjì. Òjò tó fàtẹ́gùn ó fi fáwọn obìnrin kan. Bẹ́ẹ̀ni èyí ó jẹnu kọlẹ̀ ó fi fẹ́ lòmíràn. Mi ò fẹ́ Ọlọ́run mi ò fẹ́. Àjọpọ̀ mi ó relédè mi ò ẹ̀bẹ̀ ni mo bẹ̀. Ọlọ́run tó ṣẹ̀dá ògbó tó lọ́dún ó kọ́ ládó tó múre bọ̀ wálé. Ló ṣẹ̀dá ìtara òkè tó lọ gbẹ pọ̀ ní tara ògbó ló pa àbára bọ̀. Èdùmàrè tó dánmú rọ̀rọ̀ ló dá pẹlẹbẹ. Ṣàánú mi Olódùmarè. Ṣàánú fún mi, má jẹ́ kẹ́lẹ́pọ̀ mi ó wá. Kẹ́lẹ́pọ̀ mi ó bọ̀, má jẹ́ kẹ́pọ̀ mi ó bọ́ lọ́wọ́ mi Olódùmarè. Má jẹ́ Ẹ ṣe ètò yìí o. Ṣàánú fún mi o, má jẹ́ pọ̀ mi ó bọ́. Má jẹ́ kẹ́pọ̀ mi ó bọ́ o, má jẹ́ kẹ́lẹ́pọ̀ mi ó kú, má jẹ́ pàdánù oko oníwèé lẹ́dàá mi ṣàánú. Yọ́nú sí mi, má jẹ́ kó mi ó dàpọ̀tì, má jẹ́ kókó mi ó dàpọ̀tì lẹ́nu oko ọkọ̀ ṣíjú àánú wò mí. Má yọ̀rọ̀ oko lọ́rọ̀ mi. Ẹlẹ́dàá mi ṣàánú mi, má yọ̀rọ̀ oko lọ́rọ̀ mi títí wọ́n fi wọlé sí. Ọba tí ń pínre ayọ̀ fẹ́ nìkan. Ènìyàn kékeré díẹ̀. Ẹ ṣe ètò yìí. Ènìyàn pàṣẹ díẹ̀ o. Ọba tí ń pínre ayọ̀. Ẹ̀yin wòlíì ẹ súnmọ́ bí, ẹ̀yin pásítọ̀. Ẹ̀yin àfáà ẹ súnmọ́ bí. Ẹ súnmọ́ bí pẹ̀lú bíbélì yín ni o. Torí mo máa kọrin dí a máa jó gan o. Akérèdáyé arìnrìn wọ òwò. Ejò tí ń ṣọ́ni tí kì í ṣẹ́jẹ. Oko nìyẹn. Òkòkò kì í kò kókó má rí. Bẹ́ẹ̀ni. A máa jó gan díẹ̀ torí èyí máa gbomi díẹ̀. Àìrí mi kò má lè sùn. Kò má lè sùn bí akọ pẹ́pẹ́yẹ. Òrìṣà tí ń lo òkú kan ò sí lẹ́yìn oko. Ìṣọ̀lá ó yá tẹ́tí kò gbọ́. Gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òògùn ìmí àmínà ló máa jẹ́. Iṣẹ́ oko ṣe òògùn ní fi ń sìn. Gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òògùn ìmí àmínà ló máa jẹ́. Ìṣọ̀lá ó yá tẹ́tí kò gbọ́. Níní ọlá onípẹ́pẹ́yẹ sọnù. Òògùn ìmí àmínà ló máa jẹ́. Iṣẹ́ oko ṣe òògùn ní fi ń sìn. Gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òògùn ìmí àmínà ló máa jẹ́. Ojú olóko lágbàdo tí ń gbó. Òbò mi lódó tó fi kọ ọ̀rọ̀ jọ. Òbò yìí lódó ló fi gba kókó. Òun lódó ló fi gba adé ọba. Èmi aya rere lọ́ọ̀dẹ ọkọ ò máa kó jẹ lásìkò.
lásìkò máa tún pọ́kọ́lé balẹ̀balẹ̀ máa ká tán sókè máa finú ṣoyún máa ṣàbíyamọ máa fọkọ lọ́mú máa fọmú fọmọ máa tọ́jú ilé máa tọ́jú ẹbí èmi mo ṣẹ́gun sí èmi lájẹ gbogbo iṣẹ́ owó rẹ bá ti ṣe o èmi àká ló máa jẹ. ènìyàn lè jẹ́ o. Iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òwò èmi àmínà ló máa jẹ́. Iṣẹ́ oko ṣe òwò ní fíìsì. Gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òwò èmi àmínà ló máa jẹ́. Ìṣọ̀lá ó yá tẹ́tí kò gbọ́. Gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òwò èmi àmínà ló máa jẹ́. Iṣẹ́ oko ṣe òwò ní fíìsì. Gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òwò èmi àmínà ló máa jẹ́. Láìsí fọkànbalẹ̀ kò sí lọ síwájú láìsí ní dídùn oko ò lè gbérí. Má tọkọ lẹ́yìn láti ṣàṣeyege ẹrù ọba mi ò yọ sọ gbogbo ọkọ lè jù máa lo gírísì gbogbo bí ìfẹsí mi ò ṣojú rí má tọkọ lẹ́yìn láti kéré oko má tọkọ lẹ́yìn láti kéré oko ṣé kò yẹ kí n jèrè ọkọ o iṣẹ́ oko ṣe òbò ní fíìsì gbogbo iṣẹ́ oko rẹ bá ti ṣe òbò èmi àkàlà máa jẹ. Ṣiṣẹ́ bá wá kú lọ mi ò lè bá ọkọ rálé sí London òbò mi lájẹ́ ilé Amẹ́ríkà òbò mi lájẹ́ rálé sí Dubai òbò mi lájẹ́ ilé ní Canada òbò mi lájẹ́ rálé sí Naija òbò mi lájẹ́ ọkọ̀ bọ̀ mi òbò mi lájẹ́ òbò mi lájẹ́ ojú omi òbò mi lájẹ́ òbò mi lájẹ́ ọlẹ́ sábúlé ọkọ̀ ẹgbẹ̀nu kọlẹ̀ èmi àṣìṣẹ́ bá wá kú lọ mi ò lè bá ọkọ rálé sí London òbò mi lájẹ́ ilé Amẹ́ríkà. A máa jógan díẹ̀ torí èní agbomi díẹ̀ o ẹ má jẹ́ ntọ̀ yín èní agbomi díẹ̀ ó jẹ́ àbẹ̀dóyà o àbẹ̀dóyà o àsìléóyà àfẹ̀dóyà o àkàdóyà bọ́mọ tó lọ́kọ ó yẹ ó ní bọ́mọ tó lájà ó yẹ ó ní ìgbára là ń múra o èyí ojú ọmọ lọ́wọ́ òbí tó wá lọ ṣe ìyá ọmọ wá lọ ṣàyà ọkọ ọmú ìyá ọmọ òtítọ́ wá lọ fọmú fọmọ wá lọ máa fọkọ lọ́mú àlọ́dóyà o àbọ̀dóyà àfúnidóyà o àjìdóyà kékun ilé kó bọ̀ kó bọ̀ kó sọ fún tòkó. ẹ lọ gbé omi àti fọkàn kẹ́ ẹ jókòó ẹ pọ̀ wọn níwọ̀n ẹ̀nẹ̀. ọ̀bùn tún rè ní ọkọ̀ ó sọ wọ̀wọ̀ ó sọ ìlẹ̀kẹ̀ sọ wọ̀wọ̀ ó sọ. àtiwájú lóore lé ọkọ̀ àtẹ̀yìn lóore lé ọkọ̀ àkúlẹ̀ lóore lé ọkọ̀ àjíkẹ́ lóore lé ọkọ̀ mo fọlọ́run ṣọ ẹ̀ ogun lóore lé ọkọ̀ mo fọlọ́run ṣọ ẹ̀ ṣòyẹ́yìn rẹ̀ agbọ́mọkọ̀ òkú ọkọ̀ nítorí kọ́ lẹ́nu òbò mọ́yàn lọ́gbọ́kọ̀ lọ má gbàgbé ìwà má jókòó rẹ̀ oṣù gbódèrè alẹ́ díẹ̀ ló jẹ̀nu oko dídó ṣe kókó òun ló mú ní rojú rẹ̀ ọkọ̀ aláfẹ́ lóore lẹ́kọ̀ọ́ àjídóore omi rẹ̀ lé ọkọ̀ ilé ọkọ̀ ti yá dúró lóore ṣàmì àdúrà. Aláfẹ́ lóore lé. Bí àfọ̀bàjẹ́. Aláfẹ́ lóore lé. Ẹ̀yìn rẹ̀ ò
ṣàgbéyàwó ọ̀bùn tún rè lé ọkọ. Omi rè lé ọkọ o. Aládó rè lé ọkọ o. Àmúdó rè lé ọkọ o. Àjẹdó rè lé ọkọ. Mo fọlọ́run ṣọ ẹ̀ o. Kúnlẹ̀ ayọ̀. Alágàdó rè lé ọkọ. Mo fọlọ́run ṣọ ẹ̀ o. Kúnlẹ̀ ayọ̀. Alágàdó rè lé ọkọ. Orí ìrẹ́ àpẹẹrẹ òwe Èdùmàrè kó máa sìn ọ́ lé. Alágàdó rè lé ọkọ. Ẹlẹ́dàá ayẹyẹ rẹ̀ má padà lẹ́yìn rẹ̀. Aláfẹ́dó rè lé ọkọ. Àgàdó rè lé ọkọ. Ilé ọkọ yá o. Ẹ bá mi mú rèlé. Olókùnrin àgàdó rè lé ọkọ. Mo fọlọ́run ṣe àkúnlẹ̀ ògo. Àgàdó rè lé ọkọ. Wọ́n mú lọ gbogbo lọ ò má gbàgbé wa. Àgàdó rè lé ọkọ. Má má mọ̀ jọ̀gbò rẹ̀ oṣù bó bá dèrè alẹ́. Aláfẹ́dó rè lé ọkọ. Má mú lọ gbogbo lọ má gbàgbé wa. Aláfẹ́dó rè. A máa jó gan. Mo fẹ́ ká jó ká mọ nǹkan ká lè mọ nǹkan tá a fẹ́ ṣe. Ìyẹn kọ́ mo fẹ́ gbọ́. Eléyìí ni a máa fi kásẹ̀ ńlẹ̀. Ẹ jẹ́ ká tá bá ti jó ẹ má worry. Ẹ jẹ́ n play one more. Orin kíní yẹn dànù. Ẹ má bínú, just one more. Just one more. Ọkọ̀ tó dó mi ò ṣákélé oko. Ọkọ̀ tó dó mi ò làǹbà. Kò làǹbà lẹ́pọ̀n. Mo ní o ká lọ rèé wá lábò. Irun bára ọlọ́fun. Ó wá ń pòfóló. Okòjò kó lọ. Òbójú jura wọn lọ. Bẹ́ẹ̀ni. Okòjò kó lọ. Òbójú jura wọn lọ. Jẹ́ ká yẹ̀ ẹ́ làwọ̀ yìí. Ó gbé kiri, ó gbé kiri. Okòjò kó lọ. Okòjò kó lọ. Òbójú jura wọn lọ. Òbójú jura wọn. Okòjò kó lọ. Òbójú jura wọn lọ. Nípele ni òbó wà yàrá òbó yàtọ̀ síra wọn o. MC Olúọmọ bá mi ṣàlàyé fáwọn tí ò dákan mọ́. Òbó ṣe bá ń bọ̀ lẹ́jọ́. Èyí tí ó sì lóòjú pẹlẹbẹ lọ. Bí yàrá òbó bá ṣe kéré tó ní gbádùn ẹ̀ tó. Bó bá fẹ́ láfẹ̀jú àpò ṣe àfi bí ẹni jẹ́ babaláwo mi bí àpàdá yálùjọ. Àwọn ògbó kọ́ lùtẹ̀ sábẹ́ òkùnrin bí òkú ń bẹ. Bẹ́ẹ̀ni. Òmíràn nìkan bí pọ̀mọ́ rírẹ̀. Àwọn ògbó kọ́ rí pẹlẹbẹ ṣùgbọ́n wọ́n gbẹ́jọ́ àánú bí ṣọ́ǹbọ̀. Ògbó tó dájú nìyẹn. Ọ̀pọ̀ ògbó ló tún lanú lẹ̀ bí àwa mi ló pa o. Irú wo ló ń gbé kiri ẹ sábọ̀dù tó lábẹ́ fẹ́ ẹ̀wọ̀ ẹ̀wọ̀. Okòjò kó lọ. Okòjò kó lọ. Òbójú jura wọn lọ. Ẹ sábọ̀dù ológbò pàpà. Okòjò kó lọ. Òbójú jura wọn lọ. Thank you, Bọ́sẹ̀ Ọládẹ̀jọ. Oko tọkọ ẹ̀pọ̀ tẹ́pọ̀ àwọn ìdúra wọn náà. Fẹ́mi Adébáyọ̀ ó yá wí fún wọn torí mo ti yẹ tiẹ̀ wò. Mo ti yẹ tiẹ̀ wò dandan náà ni. Àwọn kọ́kọ́ ọ̀gùn wọ́n ti ní ìwúra. Bíi Abdulateef Ọmọládé méjì. Àwọn kan ò ní ìwúra rárá Ṣùgbọ́n wọ́n gùn dọ̀ọ̀ràn. gígùn tàbí títóbi oko kò dàbí kákọ́ mọ̀kò tó odò ọ̀rọ̀. Akọ tí ò bá lè dóbìnrin kó dàmí ra. Bá ń sá lóko wọn kò sí àsẹ̀. Okòjò kó lọ. Okòjò kó lọ. Òbójú jura wọn lọ. Ó dùn. Okòjò kó lọ. Okòjò kó lọ. Òbójú jura wọn lọ. Ọdúnládé yẹ̀ wò wá sọ fún ògbó ẹ sábọ̀. Ò bá jẹ́ kí n gbọ́. Ẹ sábọ̀dù. Ò bá jẹ́ kí n gbọ́. Ò bá jẹ́ kí n gbọ́. Ẹlòmíràn bá èṣù. Yàtọ̀ sí Ọdúnládé Adékọ́lá. Adékọ́lá àti a. Ọdúnládé má bẹ̀rù rárá. Ìjọ pàǹpà ní ẹ sábọ̀dù ní o kò lè kú sábẹ́ oko. Bẹ́ẹ̀ni ẹ sábọ̀dù ló sọ bẹ́ẹ̀. Àádọ́ta dún obìnrin kò ní ìgbẹ́pẹ́ ni. Ọdún rárá. Ẹ̀pọ̀ ní bàṣírí oko, idán ní bàṣírí òbò.
ọkùnrin 40 ọdún ẹ̀fọ́ kó bàṣírí menopause. Ó bá jẹ́ kí n gbọ́. Mercy Àyíbí Ayọ̀dì Ọ̀nà. Ó bá jẹ́ kí n gbọ́. Bẹ́ẹ̀ bá jẹ́ kí n gbọ́. Yàtọ̀ sí Kazeem Adéòtí. Ayọ̀dì Ọ̀nà. Oko joko lọ. Òbójújú. Òbójú. Ojú. Àfiṣe ni ẹ. Yorùbá lóòrèkóòrè ní jọ̀lọ̀. Mercy ẹ sábọ̀dù fàṣọbò ní Bẹ́ẹ̀ bá fàṣọbò ní ẹ wá rí ẹ mọ́. Nítorí iṣẹ́ tí mo fẹ́ ṣe lénìí, mo láti pe àyájọ́ iná ká tó bẹ̀rẹ̀. Torí ó lè má ní mínì, bọ́ ó ní mínì sí mi. N bá ti pè ká tó bẹ̀rẹ̀, abárẹ́ni tó bá dẹ̀ ń ṣe pé kinní, á dẹ̀ máa forí ara ẹ̀ gbé. Torí iṣẹ́ tí mo fẹ́ ṣe lénìí. Ẹ má bínú. Ẹ jẹ́ kí n play last one yìí. Àwa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Ẹ lọ ra omi kẹ́ ẹ gbómi sọ́dọ̀ torí iṣẹ́ yẹn máa ṣe pé kinní díẹ̀. Tẹnitẹni tó ti dé. Mo ṣe bá olódù tó máa rè. Irú ọlọ́dẹ wo ni bàjẹ́ tí wọ́n sọ pé Ògúnládé kò mí ò náyà lọ́wọ́. Ìbà ni mo ṣe ẹ̀jẹ̀ ojú mi ṣe. Gbogbo ẹni tó ń gbá mi lọ́wọ́lọ́wọ́ máa wí tẹ̀lé mi wípé oko ní ṣàwọ̀ ẹ̀pọ̀n lábẹ́ akọ. Idọ̀ ní ṣàwọ̀ òkò lábẹ́ ẹ̀kọ́ abọ́. Ọmú ní ṣàwọ̀ wájú láyà obìnrin. Òbò kì í sá fókó kó máa ráhùn ọmọ. Bẹ́ẹ̀ ni o, àkùrà oko ní sá fún òbò. Ní sá fún òbò. Gbogbo akọ ìdákọ́lẹ̀ kò ní kọlu oko wa. Àmì o, àmì àṣẹ. Gbogbo abo òbò wa ò ní dí bí ìdí àdán. Àmì o, àṣẹ wà. Ikú oníwà pa. Àrùn oníwà sọ lọ́jọ́. Àmì nítorí ọ̀wọ́n gógó ni orúkọ à ń pè kú. Bẹ́ẹ̀ ni o. Ẹ̀gbọ́n ni rìrì lórúkọ tí à ń pààrọ̀ gbà. A kì í mọ orúkọ ikú kíkí ó pa ní. A kì í mọ orúkọ àrùn kárùn ó sọ ní lọ́jọ́. Èèwọ̀ ni òbò kì í jata. Ẹnu òbò kì í ràn àpótí. Ṣèwọ̀. Ṣèbí láyé mọ́mọ́lẹ̀ iṣẹ́ oníbodè lọ́nà ọ̀run. Òṣòlè ló bá borí àwa níbí. Tọmọtọmọ. Láyé mọ́mọ́lẹ̀ ìwọ̀n mọ́lẹ̀ fún mi o. Láyé mọ́mọ́lẹ̀. Àjẹ́ òde ló ń rokúrò wá tẹ̀bí tara. Láyé mọ́mọ́lẹ̀ ìwọ̀n mọ́lẹ̀ fún wa o. Láyé mọ́mọ́lẹ̀. Amọ̀niṣe ni ló ní àmànìṣó lọ́rùn. Láyé mọ́mọ́lẹ̀ ìwọ̀n mọ́lẹ̀ ní wa o. Láyé mọ́mọ́lẹ̀. Ọ̀tá tó farawọ̀ bí ọ̀rẹ́ tó jẹ́ pàkúté sílẹ̀ fún wa o. Láyé mọ́mọ́lẹ̀ ìwọ̀n mọ́lẹ̀ fún wa o. Láyé mọ́mọ́lẹ̀. Ẹ káàbọ̀ sí abala ètò yìí. Akọ́dá ayé o, ìbà rẹ ni mo ṣe. Olùdá oko, olùdá oko, olùdá òbò, olùdá ẹpọ̀n, olùdá idọ̀, ìbà rẹ ni mo ṣe. Ọba tó fi idọ̀ ṣàbò lórí òbò, ìbà rẹ ni mo ṣe. Ọba tó fẹ́ pọ̀n ṣàbò lórí oko, ìbà rẹ ni mo ṣe. Ọba tó famú ṣàbò lórí iwájú obìnrin, ìbà rẹ ni mo ṣe. Ìbà rẹ ni mo ṣe o. Ọba tó fi fùrọ̀ ṣàbò lórí ìdí obìnrin, ìbà rẹ ni mo ṣe. Ìbà rẹ ni mo ṣe. Ìbà rẹ ni mo ṣe òòṣà òkè. Ìbà rẹ ni mo ṣe o. Gbẹngbẹ̀dẹ̀kú tí gbẹ́dọ̀
àwọn ọ̀run ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe o alámọ̀rẹ́rẹ́ àrọ́mọtúmọ̀ ọ̀rọ̀ ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe ó ṣà òkè ìbàrẹ̀ ni mo ṣe o ìbàrẹ̀ ni mo ṣe olódùn tó màre ẹjọ́ ojú mi ṣe. Ẹ káàbọ̀ ẹ káàsán ẹ kú dédé wòyí ṣe dáadáa ni mo bá yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní èní mo kọ́ fẹ́ sọ̀rọ̀ fóònù àmọ́ ọ̀rọ̀ míì ti wà tó ju fóònù lọ tí mo fẹ́ sọ lénìí. Ẹ bá rí àkọlé tí mo sọ mo ní fífọ òbò sínú oúnjẹ fún ọkùnrin fún ọkọ àbí fún ọkùnrin. Mo ní bíbélì àti áńgẹ́lì mo dẹ̀ ní gbígbé òbò gbóná pẹ̀lú àlè. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni mo máa discuss lẹ́sẹsẹ. Tẹ́ bá dẹ̀ rí wípé mẹ́tẹ̀ẹ̀ta ni mo ti kọ́kọ́ sọ lórí platform. Ẹyọ kan nu wọn mo sọ mo ti drop ẹ̀ láàárọ̀ yìí. Méjì nu wọn mo fi ṣe update. Mo dẹ̀ ní àwọn tí torí pé mo sọ fún pé ẹ̀mí tó ń gbé inú mi ó yàtọ̀ sí ẹ̀mí tó ń gbé inú ọ̀pọ̀lọpọ̀. Nígbà míì má kàn get inspiration mi ò ní mọ bí tó ti wá ẹ̀mí yà kàn ní just go and put it out. Tí n bá dẹ̀ gbé síta bó ṣe jẹ́ pé ó jẹ́ kàyéfì fẹ́ mi tí mo fi pé kò possible but tí n bá gbé síta mo máa rí pé àwọn èèyàn ti go through ẹ̀ wọ́n ti ní experience yẹn tó tú mi. Ẹ jẹ́ kí kọ́kọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bíbélì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló reach out sí mi lẹ́ni àwọn míì tiẹ̀ fún mi ní verse nínú Bible ní pé ẹ jọ̀ọ́ Taofik delete that thing if you don't want me to block you. This is not your campaign ground. Delete it. Taofik Tayo Adewale. If you do not delete it, ẹ bá fi comments abẹ́ ma block ẹ dànù kúrò lórí platform mi. Ẹ bá fi comments abẹ́ Taofik Tayo Akinwale. You see that you delete it to continue and you continue to enjoy this program, or I block you and you get off from this program. So, bí mo ṣe sọ lọ, mo ní Bibeli, mo ní àwa èèyàn dúdú kọ́ la ní Bibeli. Gbogbo ẹ̀yin pastor tẹ́ bá fẹ́ counter mi, ẹ ready láti counter mi. Àwọn èèyàn dúdú kọ́ ló ní Bíbélì. Àwọn òfin Bíbélì ò lè ṣiṣẹ́ láàrin ọkọ àti ìyàwó èèyàn dúdú. Ẹ̀yin wòlíì tẹ́ ẹ rí màlẹ́kà nínú ẹ̀mí. Ẹ lè sọ fún mi pé ẹ ti rí màlẹ́kà ní èèyàn dúdú rí. Bẹ́ẹ̀ bá máa describe màlẹ́kà tẹ́ bá rí vision. Tẹ́ bá ní lórúkọ baba lórúkọ ọmọ lórúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́ mo rí áńgẹ́lì kan tó funfun gbòò òyìnbó kan tó sọ̀kalẹ̀ sáàrin wa. Ó wá ní ìyẹ́ méjì lápá. Òyìnbó yẹn sọ̀kalẹ̀ sáàrin wa ó ní ìyẹ́ méjì lápá. Ntẹ́ máa sọ nìyẹn. Ní ẹ̀fà sọ wípé mo rí èèyàn dúdú kan nígbà tí mo dẹ̀ fi ẹ̀mí béèrè. Wọ́n ní áńgẹ́lì Olódùmarè ló sọ̀kalẹ̀ mo rí tó ó léèyàn dúdú. Èèyàn dúdú kan tí wòlíì máa ń rí nínú kérúbù àti sẹ́ráfù ó ní bàbá Mósè Orímọládé. Tọ́mọ láwọn orí àbí Captain Abíọ́dún pa orí tó sọ̀kalẹ̀ sáàrin wọn tó dẹ̀ ní irun funfun gbòò. Àwọn èèyàn dúdú tí kérúbù àti sẹ́ráfù máa ń rí nìyẹn. Kò sí pastor tó máa fẹ́ sọ ìran nínú church tó máa ní lórúkọ baba lórúkọ ọmọ lórúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Ẹ jọ̀ọ́ mo rí èèyàn dúdú mo rí. Oh, delete it, Abi. Okay, don't worry. I will delete you. Tó máa ní lórúkọ baba lórúkọ ọmọ lórúkọ Olúwa Ọlọ́run ẹ̀mí mímọ́. Mo rí áńgẹ́lì kan tó sọ̀kalẹ̀ sáàrin wọn tó wọ́n bá máa describe áńgẹ́lì yẹn. Ẹ rí pé òyìnbó ló máa fi describe ẹ̀ bó ṣe máa describe ẹ̀. Wọn ò ní àwọn rí màlẹ́kà kan tó sọ̀kalẹ̀ tó dúdú gbomu wá fẹ̀mí béèrè. Wọ́n wá sọ wípé angel Gabriel ni. Wọ́n máa láwọn rí òyìnbó tó sọ̀kalẹ̀ ni. Nígbà tó dẹ̀ sọ̀kalẹ̀ ó ní ìyẹ́ funfun méjì. Bó o bá rí áńgẹ́lì gan lójú àlá tí Ọlọ́run bá ti ṣe ẹ lójú ẹ̀mí rí. Àárí áńgẹ́lì tó jẹ́ dúdú rí. Nínú Bíbélì gbogbo àwọn orúkọ ọ̀rọ̀ Bíbélì number 1 wọ́n ní Paul wọ́n ní Johannu wọ́n ní Elizabeth ìfihàn ẹjọ́ nítorí Ọlọ́run kí ló dé tí ò sí verse Dámiláre nínú Bible kí ló dé tí ò sí Ọmọ́tọ́lá verse nínú Bible Àṣàkẹ́ tó jẹ́ orúkọ Yorùbá kí ló dé tí ò sí nínú Bible ẹ̀yin Yorùbá kọ́ lẹ ní Bíbélì ẹ̀yin aláyọ̀ dúdú kọ́ lẹ ní Bíbélì òfin Bíbélì ò lè ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ láàrin ọkọ àti ìyàwó ní ilẹ̀ aláwọ̀ dúdú nítorí pé ẹ̀yin aláwọ̀ dúdú kọ́ lẹ ní Bíbélì ẹ̀yin gọ́gọ́ tẹ́ ẹ jẹ́ pásítọ̀ tẹ́ ẹ jẹ́ wòlíì tẹ́ ẹ ń rí vision ẹ̀yin gọ́gọ́ fúnra yín ẹ fi ìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ bá rí áńgẹ́lì ọ̀hún tí ẹ fi áńgẹ́lì wọn ò fi áńgẹ́lì wọn ò fi èèyàn dúdú describe áńgẹ́lì rí wọn ò fi èèyàn dúdú wọn ò fi describe áńgẹ́lì rí wọn ò fi èèyàn dúdú wọn ò fi describe èèyàn dúdú kan tí wọ́n máa ń describe ní Mósè Orímọládé àti Captain Abíọ́dún nǹkan tó dẹ̀ fi ń describe ni pé gbogbo wa la mọ̀ pé èèyàn dúdú ni wọ́n
tó bá possible fún àwọn òyìnbó wọ́n á ti sọ Mósè Orímọládé di òyìnbó ẹjọ́ kí là ń bá ka kí ni Bible kí ni nǹkan òfin ìyàwó kan even nínú Bible kan kò sí ẹni tó kò sí ìránṣẹ́ Ọlọ́run tó fẹ́ ìyàwó kan nínú ẹ̀ kò sí nínú Bíbélì àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ṣàgbèrè wà nínú Bíbélì tọ́lọ́run dẹ̀ sì pé wọ́n ní ẹni bí ọkàn wọn nínú Bíbélì nǹkan tó wà nínú Bíbélì ni wípé ìwọ tó bá fẹ́ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó bá mọ̀ pé o lè paramọ́ o lè fẹ́ ìyàwó kan ànínú Bíbélì yẹn gan tẹ́ bá tún wo ẹsẹ̀ tí wọ́n fi sọ kò ṣe ẹsẹ̀ Olúwa dá mi láre pé ẹ lọ sí ìhìnrere Olúwa dá mi láre ẹsẹ̀ 5 àbí ẹ lọ sí ìhìnrere Olúwa bùkún mi ẹsẹ̀ 6 ẹ lọ sí ìhìnrere Olúwa tá mi lọ́lá ẹsẹ̀ 7 kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ báwo ni Jòhánù báwo ni Elizabeth báwo ni ìfihàn ti Jòhánù báwo ni Genesis báwo ló ṣe jẹ́ ti yín báwo ló ṣe concern yín tẹ́ẹ̀fẹ́sì torí ẹ̀wà pa mí báwo ló ṣe concern yín báwo ni ìfihàn Jòhánù ṣe concern iṣẹ́ yìí Jòhánù ni ṣé Yorùbá ń jẹ́ Jòhánù ni ṣé Áfíríkà ń jẹ́ Jòhánù ni ṣebí ìgbà tẹ́ bá lè lọ ṣe baptism lábẹ́ àwọn òyìnbó náà wọ́n máa ń fún yín ní orúkọ Elizabeth náà máa ń fún yín ní Caroline náà máa ń fún yín ní àwọn orúkọ yẹn báwo ló ṣe jẹ́ ti yín báwo ni ọ̀rọ̀ tó wà nínú Bible yẹn báwo ló ṣe concern yín tá bá rí pastor tó fẹ́ tákù mi lórí ẹ̀ kó wá sọ fún mi pé kí ló dé tí wọn ò fi describe Bible kó máa fi Bible sọ pé Dámilọ́lá verse Dámilọ́lá verse Ògúndáre verse Bíọ́lá báwo ló ṣe jẹ́ ti yín ẹ̀yin wòlíì tẹ́ bá fẹ́ rí vision nínú church náà bẹ́ẹ̀ bá máa describe áńgẹ́lì tẹ́ rí ìwò òyìnbó lẹ́ máa fi describe áńgẹ́lì tó túmọ̀ sí wípé wọn ò tiẹ̀ ronú yín kó tó kọ Bible yẹn rárá wọn ò ronú ẹ̀yin aláwọ̀ dúdú wọn ò fẹ́ Bible yẹn ò ṣe kọ́ láti favour yín ẹ̀yin lẹ́kọ̀ọ́ interpret ẹ̀ láti favour yín torí ìwà jìbìtì àti olè tẹ́ ẹ fẹ́ jà Bible yẹn wọn ò ṣe láti favour yín bẹ́ẹ̀ bá rí áńgẹ́lì gan lójú oorun yín ẹ máa rí ìyá apẹ́ méjì òyìnbó lẹ máa rí tá tún gbé bí fìtílà kékeré báyìí tá gbé dání bí òyìnbó bọ̀ tó bá máa describe olóògùn tó máa describe àwọn tó ń ṣe nǹkan burúkú àwọn tó ń balẹ̀ onílé jẹ́ àwọn tó ń ṣe wọ́n á fi èèyàn dúdú describe ẹ̀. So now I am asking you and I'm challenging ẹ̀yin tẹ́ ń challenge mi látàná pé báwo ni Bíbélì ṣe concern yín báwo ni Bíbélì ṣe concern yín nígbà tẹ́yin pastor gan describe áńgẹ́lì pẹ̀lú èèyàn funfun ẹ ń fi èèyàn òyìnbó aláwọ̀ funfun describe áńgẹ́lì ẹ sọ wípé a rí alàgbà kan tó sọ̀kalẹ̀ sí àárín wa bẹ́ẹ̀ bá ti gbọ́ alàgbà kan sọ̀kalẹ̀ sí àárín wa ó jẹ́ èèyàn dúdú ó jókòó sórí àga láàárín ìjọ ó sì ní irun funfun gbòò nígbà tí mo fi ẹ̀mí béèrè wọ́n sọ pé bàbá wa Mósè Orímọládé ló sọ̀kalẹ̀ tí mo máa ń gbọ́ nìyẹn a rí alàgbà kan tó sọ̀kalẹ̀ sáàárín wa olóbìnrin kan náà sì sí gbọ́lẹ̀ mo sì rí wọ́n wo láṣọ funfun mọ́ èèyàn dúdú ni nígbà tí mo sì béèrè a sì sọ wípé Captain Abiodun àbí Babalọ́lá alàgbà Babalọ́lá ló sọ̀kalẹ̀ sáàárín wa ntẹ́ máa sọ nìyẹn bẹ́ẹ̀ bá ti fẹ́ rí ẹ bá ti rí èèyàn funfun lẹ máa sọ wípé áńgẹ́lì ló sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ bá rí èèyàn dúdú ẹ ní Babalọ́lá ẹ ní Mósè Orímọládé ẹ ní Captain Abiodun kí ló dé wáì tí ẹ ṣe wá fẹ́ kú lórí ọ̀rọ̀ Bíbélì tẹ́ fi sọ pé Bíbélì sọ wípé a man shall leave the wife níbo lẹ ti rí tó bá tẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ báwo ló ṣe concern yín ṣẹ́yìn Peter ni ṣẹ́yìn Peter ni ṣé Pétérù gan tiẹ̀ wá jórúkọ Yorùbá ni ṣẹ́yìn jẹ́ Peter àbẹ́yìn jẹ́ Paul àbẹ́yìn jẹ́ ẹ̀yin jẹ́ Genesis ẹ̀yin jẹ́ Exodus níbo ni Yorùbá ti ń jẹ́ Exodus Bíbélì ò kí ń ṣe fún ẹ̀yin èèyàn dúdú ẹ fi ń ba ìgbésí ayé àwọn ọkùnrin yìí jẹ́ bí ẹ ṣe interpret ẹ̀ kò pé àwọn ọkùnrin yìí because kò sí ẹni tó rán yín nírú nǹkan báyẹn Bíbélì ò sí fún yín in tó bá ti lè máa mú yín describe áńgẹ́lì ọ̀run tẹ́ fi lè máa fi òyìnbó pó funfun gbòò irun rẹ̀ sì dé ibi ìtẹsẹ̀ rẹ̀ ó funfun ó kò lábà wọn bí àwọn òyìnbó kan mo róyìnbó kan tó sọ̀kalẹ̀ mo sì fẹ̀mí béèrè wọ́n ní áńgẹ́lì Gabriel ní that means pé àwọn áńgẹ́lì go ń ṣèyàn dúdú that means pé àwọn áńgẹ́lì go ń ṣèyàn dúdú so gbogbo àwọn nǹkan tẹ́ ẹ gbé wá fún wa yẹn tẹ́ ẹ gbé wá fún àwa eléyàn dúdú àwa Yorùbá kò ń ṣe tiwa ìtẹ́ fi ń preach yẹn kò lè ṣiṣẹ́ láàrin ọkọ àtìyàwó mo ní obìnrin kan bí ó wà nílé ọkọ ó dókú ẹ̀ pàṣẹpàṣẹ níta nítorí wípé ẹ̀sìn sọ wípé kò gbọdọ̀ rí okó ọkọ ẹ̀ kó tó wọlé ẹ̀yin lẹ sọ o ẹ̀yin lẹ sọ
Bíbélì tó sọ kò ṣe Bíbélì yín, kò ṣe titi yín. Àwọn tó dẹ̀ ṣe ń gbà yẹn ẹ̀mí tó wà nínú wọn sì yàtọ̀ sáwọn èèyàn dúdú tó ẹ̀mí tó wà nínú wa nísìnyí. So nísìnyí èwo ló pè jù, kò rí okú ọkọ kó tó lọ fẹ́ ọkọ, ó ti wá délé wá sọ pé okú ọkọ tóun rí òun ò enjoy ọkọ yẹn. Based on that ó ń dókó ẹ̀ níta pàṣẹpàṣẹ. Ìdí ẹ̀ tó fi gbé òbu ẹ̀ gbóná tó bá ti dóhun tó bá ó ní gbogbo awẹ́ òbò òun gbogbo idọ̀ òun ó ló máa wú ni ó ló máa bó. Ó ní ṣùgbọ́n ìyẹn ò ní kó má padà lọ níjọ́ míì. Ó nítorí pé ọkọ tó wà nínú ilé òun ò gbádùn ẹ̀. Nítorí ẹ̀tàn tẹ́ fi tọ̀ àwọn pípù yìí jẹ tí ò kàn yín. Nítorí ìyìn rere Jòhánù tí ò kàn yín. Nítorí orin Dáfídì tí ò kàn yín. Nítorí Exodus àti Genesis tí ò kàn yín. Ìwé tí ò ń ṣẹ̀yìn lẹ́kọ̀ọ́ ẹ̀yin gangan fúnra yín bẹ́ẹ̀ bá máa rí áńgẹ́lì aláwọ̀ pupa lẹ̀ ń rí tó ní dúdú. Táwọn ṣẹlẹ̀ bá rí tó bá rí èèyàn dúdú bàbá wa Ọ̀ṣọ́fà náà rí wọn ò ní rí èèyàn dúdú ní áńgẹ́lì. Tí Séráfù bá rí èèyàn dúdú bàbá Orímọládé náà rí àbí Captain Abíọ́dún. Tí Apostolic bá rí èèyàn dúdú bàbá Babalọ́lá náà rí wọn rí èèyàn dúdú ní ìrí áńgẹ́lì. Wọn ò ní sọ fún yín pé àwọn rí èèyàn dúdú láíláí kó wá jẹ́ áńgẹ́lì. Wọn ò ní sọ bẹ́ẹ̀. So báwo ló ṣe kàn yín? Báwo ló ṣe kàn yín? Báwo ni ọ̀rọ̀ Bíbélì yẹn àti áńgẹ́lì báwo ló ṣe kàn yín eléyàn mẹ́ta ẹ̀yin eléyàn dúdú tẹ máa kó ti Bible nínú Bíbélì gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run mélòó ló níyàwó kan? Mélòó? Èyí tí wọ́n ti èyí tó àṣẹ tó tiẹ̀ wá wà ń bẹ̀ gan pé ó bá fẹ́ di pásítọ̀ kò níyàwó kan. Ṣé àwọn pásítọ̀ níyàwó kan? Bọ́ bá níyàwó kan wọ́n ní ẹgbẹgbẹ̀rún àlè. Tèmi yìí dẹ̀ mọ̀ mo níṣẹ́ mo ní lọ́wọ́ tó pọ̀. So what are you talking about? Kí lẹ̀ ń sọ? Báwo ló ṣe kàn yín? Èmi ò ní sọ̀rọ̀ ẹlẹ́sìn kejì torí ẹnìkan sọ ó ní wọn ò bí mi dá kí sọ̀rọ̀ ẹlẹ́sìn kejì. Tí ẹlẹ́sìn kejì ẹlẹ́sìn mùsùlùmí bá share the same idea tí ẹ̀yin náà share máa sọ̀rọ̀ nípa wọn kò sí ọ̀rọ̀ má sọ̀kò á ní tó wà ní ọwọ́ òun á lòun á sì sọ náà yìí mí lòun ò ní sọ. Wọn ò ní kí n kó nǹkan tí mo sọ jẹ wá sọ mí mọ́jọ́ mí náà máa sọ máa sì sọ tí mo fẹ́ sọ náà. Ṣùgbọ́n àwọn ò share the same ideology pẹ̀lú yín òun ni ò ṣe jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ nípa wọn torí àwọn ò tanra wọn láti lẹ̀. But ẹ̀yin tẹ́ ń tanra yín tẹ́ dẹ̀ ń fi Bíbélì support. Báwo ni Bíbélì báwo ni Àìsáyà ṣe jọ mọ́ Bùkọ́lá? Báwo ni Àìsáyà ṣe jọ mọ́ Àjàní? Báwo ni Àìsáyà ṣe jọ mọ́ Àkànní? Báwo ni Àìsáyà ṣe jọ mọ́ Dámiláre? Báwo ni Àìsáyà ṣe jọ mọ́ Àjọkẹ́? Kí ló kàn yín pẹ̀lú Àìsáyà? Kí ló kàn yín pẹ̀lú Adámiláre? Báwo ni Bíbélì yẹn àwọn nǹkan tó wà ńbẹ̀ báwo ló ṣe kàn yín? Ṣé ẹ̀yin ni wọ́n kọ fún? Ṣé ìlú yín ló ti jáde? Ṣé ìlú Awólọ́wọ̀ dúdú ló ti jáde? Ìjẹ́ ẹ ti ẹ̀ rí bọ́ bá máa ṣe Jesus Christ of Nazareth gan bọ́ bá fẹ́ ṣe fíìmù yẹn táwọn wò lọ́dọọdún mi ò rí kọ́ lo èèyàn dúdú rí. Wọn ò lo èèyàn dúdú fi represent Jésù rí. Àwọn ọmọ ẹ̀yìn Jésù wọn ò lo èèyàn dúdú kàkà fi represent wọn rí. Báwo ló ṣe concern yín? Àwọn ọmọ ẹ̀yìn Jésù Jesus of Nazareth ta máa ń wò fíìmù ta máa ń wò yẹn wọn kì í lo èèyàn dúdú represent wọn rí. Báwo ló ṣe kàn yín? Kẹ́ jáwọ́ kúrò nínú rádaràda kẹ́ jáwọ́ nínú ẹ̀tàn. Báwo ló ṣe kàn yín? Gbogbo ẹ̀yin tẹ́ ń preach tẹ́ ń dalérú tẹ́ fi pé bóyá ẹ̀ ń tú léṣe. Àwọn tẹ́ ń preach kan má dòbò àwọn tẹ́ ń preach kan má dòra wọn ńgbà wọn bá dénú ilé wọn máa ń padà lọ yàn lè gbẹ̀yìn nítorí ẹ̀tàn lẹ fi ń feed wọn. Ẹ̀tàn lẹ fi ń feed wọn. Báwo ni Àìsáyà báwo ló ṣe kàn yín? Báwo la Àìsáyà ṣe kàn yín? Báwo ni ẹkún Jeremáyà ṣe kàn yín? Báwo ni Jónà ṣe kàn yín? Báwo ló ṣe kàn yín? Níbo lẹ tẹ́ bá rí Àṣàkẹ́ verse Ọlámilékan verse Dámilélé verse Rọ́mọkẹ́ verse Adùnbárìn ẹ dẹ̀ máa kóòtì ẹ̀ gbogbo àwọn ọdẹ ń kóòtì ẹ̀ wọ́n ronú ẹ̀yin èèyàn dúdú ṣe Bíbélì. Ìlú tí Bíbélì ti wá ó yàtọ̀ sílùú èèyàn dúdú. Ṣé Bíbélì ṣé Israel báwo ni Israel ṣe tọ́ mọ́ Ondo State? Báwo ni Jerusalem ṣe tọ́ mọ́ Èkìtì? Báwo ni Bethlehem ṣe tẹ́ mọ́ Èkó? Kí ló wá dé tẹ wá ń fìtìná tí àwọn èèyàn tẹ́ ń dalérú bàbá dẹ̀ sọ̀rọ̀ báwọn ọmọ bá wá ń wá kó dẹ́dẹ̀ òbò síta ẹ máa ní wọ́n ṣàgbèrè. Báwo ni Jerusalem ṣe tọ́ mọ́ Badagry? Báwo ni Bethlehem ṣe tọ́ mọ́ Òkìtìpupa? Báwo ni Israel ṣe tọ́ mọ́ Àkókò?
àwọn tó dẹ̀ wà involved nínú ìyàwó méjì ìyàwó kan yìí àkọ́kọ́ Èkìtìpupa Ìgbò nǹkan kan náà ti wá èèyàn dúdú ni wọ́n báwo ló ṣe tọmọ yín báwo ló ṣe tọmọ yín ẹni tó bá ready láti counter mi mo ready ẹ wá sọ fún wa ibi tí Dámilọ́lá wà nínú Bíbélì tó dẹ̀ jẹ́ wípé ẹ máa wá máa fi the same Bíbélì ẹ wá fẹ́ máa fi máa control life Dámilọ́lá the same Bíbélì ẹ fẹ́ máa fi control life Dámiláre the same Bíbélì ẹ fẹ́ máa fi control life ẹ fẹ́ máa fi control life Bílíkì ní the same Bíbélì tí wọ́n fi tó jẹ́ pé life Jonah Esikaya Nehemiah àwọn orúkọ yẹn ṣe orúkọ Yorùbá ni àwọn life tó fi control nìyẹn life tó fi monitor nìyẹn nígbà ayé wọn wá ìtẹ̀ṣe wá fẹ́ fi máa monitor life Dámiláre life Olúwagbénga life Yẹmisí life Babátúndé life Àṣàkẹ́ bá kí ló dé tẹ́ fi fẹ́ máa fi Bíbélì Jerusalem monitor life àwọn tó wà ní Òkìtìpupa Bíbélì Bethlehem ẹ fẹ́ máa fi monitor life àwọn tó wà ní Adó Èkìtì Bíbélì de Israel ẹ fẹ́ máa fi monitor live àwọn tó wà ní Èkó Lagos Island please come off it mo wá ń sọ̀rọ̀ ẹ wá ń sọ pé kíní kan ẹ̀yin nígbàgbọ́ tèmi ni mo ní nǹkan tẹ́ ń ṣe all right àwọn àlè yìí ẹ máa pèèyàn lólè ẹ ní fún lóúnjẹ ẹ wá ní kó má lọ jí oúnjẹ ibi tẹ́ ẹ gbé sí ẹ ní káwọn èèyàn má dóbò wọ́n á dẹ̀ wá wọnú lé okó wá mẹ́hẹ̀ẹ́ wọ́n á wọnú ilé gbogbo nǹkan tẹ́ ń ṣe àwọn obìnrin ájìyẹ wá máa sọ pé kó má fọ òbò sínú oúnjẹ ẹ tiẹ̀ kọ́kọ́ gbélé ẹ jẹ́ ń gbé yẹn dúró ńbẹ̀ yẹn ẹ tó bá fẹ́ counter mi mo ready ìwọ iye ọlá tó ní rubbish ẹ bá mi fi vọ ẹ kíní lábẹ́ iye ọlá yẹn gbogbo yín ni máa block dànù ẹ jẹ́ ń play nǹkan tẹ́ kẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ bóyá ẹ lè má mọ̀ máa play àwọn voice note kan fún yín máa dẹ̀ pé àwọn tí ó ṣẹlẹ̀ sí máa pè wọ́n wọlé. Thank you. Ó ti ẹ ti pè. Ó yá, ẹ gbóhùn sókè. Ẹ ní sùúrù o, ẹ jẹ́ kí n tan Bluetooth mi. Ẹ̀yin lẹ ní experience irú obìnrin yìí nísìn. Ó fọ òbò sí oúnjẹ fún ọkọ ẹ̀ ni. Nígbà tẹ́ bá ní fún wọn ní doctrine bí wọ́n ṣe ń tọ́jú ìyàwó. Hello. Hello. Ẹ káàsán, ẹ gbé sókè. Nǹkan tó fà á tẹ́ fi fọ òbò. Menstruation sínú oúnjẹ tẹ́ fi dáná fọ́kọ yín. Ẹ káàsán mo. Ẹ káàsán. Experience tèmi ni pé mo ti kọ́kọ́ marry rí tó dẹ̀ ṣe pé mo kúrò lọ́dọ̀ ọkọ yẹn so mi wá fẹ́ kí nǹkan tó ṣe mí ní first marriage mi kó ṣẹlẹ̀ ní second marriage mi nígbà tí mo tún padà marry padà so mo ti bí ọmọ kan fún ọkọ tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní ṣàgbèrè débi pé tùdí ẹsẹ̀ pé tẹ́nàǹtì tàjọ ń gbé ó máa lọ bá a sùn orí tí mo bá jáde ńlé orí bẹ́ẹ̀dì tí mo ti ń sùn ló ti máa bá tẹ́nàǹtì sùn ìgbà tí mo wá sọ̀rọ̀ yẹn fáwọn èèyàn àwọn èèyàn wá sọ pé àmọ́ máa jáde ni ṣé wàá tún lajú ẹ lẹ̀ wàá jẹ́ kí nǹkan tó ṣe é lálákọ̀ọ́kọ́ kó tún ṣẹlẹ̀ lẹ́lẹ́kejì bí mo ṣáà ṣe jáde nìyẹn mo bá lọ sọ́dọ̀ àfáà kan àfáà yẹn ló wá ní òun níṣẹ́ tí òun máa fún mi kí n lò fún ṣùgbọ́n tí mo bá menstruate lọ́wọ́ ni mo lè lo iṣẹ́ yẹn wípé mo máa ra ẹran màálù máa gé sí 6 pieces so màá mú period mi màá ṣàn sínú ike tí mo bá ti ṣàn sínú ike màá fi period yẹn omi yẹn màá fi bọ ẹran yẹn ó máa gbẹmọ lára màá wá fi dín ata òun nìkan máa dá jẹ òun nìkan dẹ̀ dá jẹ mo ṣe bó ṣe ní kí n ṣe bloodborne pathogens lọkùnrin yẹn jẹ mo ń gbọ́ ẹgbẹ́ òsókè. òun nìkan ó dẹ̀ dá jẹ ó jẹ́ tán kíní yẹn ṣiṣẹ́ fún a week náà ni after a week báyìí gbogbo èèyàn ló ń bẹ̀ sí mi pé ẹjọ́ ẹ bá mi bí ọmọbìnrin yẹn kókó jáde nínú ilé mi ò ṣe mọ́ ni. no ẹni sùúrù ìgbà tẹ́ fi omi period yẹn sí ẹran ẹ tí sọ kí lẹ wá ṣe sí ẹran yẹn. mo fi ṣe é mo fi dín ata ráìsì fún ó dẹ̀ jẹ́. ó jẹ ẹ fi omi period tẹ́ fọ yẹn. èmi tún máa ní heavy flow. Mo fi ọwọ́ sí ojú òbò mi eléyìí tó ń bọ̀ mo gbà sínú ẹ̀ ẹ̀jẹ̀ tó ń bọ̀ mo gbà sínú ẹ̀ tó mo fi bu ẹran ó lè jẹ́ ó jẹ́ ọ̀sẹ̀ kan péré náà ló fi yí padà ọ̀sẹ̀ kan péré náà la fi nífẹ̀ẹ́ ara wa ọ̀sẹ̀ kan péré náà ló ṣe normal bí ẹni pé nǹkan yẹn ṣiṣẹ́ ta ṣáàrí changes
after a week báyìí gbogbo ẹ̀ ó búrẹ́kẹ́ ju ti tẹ́lẹ̀ lọ ni. Okay, ìgbà tẹ́ fi period yẹn ẹ̀jẹ̀ tó wà níbẹ̀ tó máa ń tìkì yẹn ẹ kó sínú omi yẹn àbí? Mo kó sínú omi yẹn. Ẹ wá fi omi yẹn sí ẹran, ẹ wá dín ata sí, ọkọ yín wá jẹ rice yẹn. Mo ti bọ ẹran, omi yẹn gbẹ mọ́ ẹran yẹn lára. Ìgbà tó ń jẹ oúnjẹ yẹn níbo lẹ̀yin wà ńgbà tó ń jẹ? Mo jókòó àjíjọ jókòó ni. Ṣùgbọ́n ẹ̀yin ò bá jẹ. Mo ṣe rice àtẹ̀wà. Ẹ̀yin ò bá jẹ ẹ̀kọ́ wúwo tó ń jẹ ni. Mi ì jẹ́ ń bẹ̀ rárá. Ẹ̀kọ́ ń wò ó kàn ń jẹ. Ó jẹ́ ó tún irú gan ní táìmì yẹn ó jẹ́ ju bó ṣe máa ń jẹun lọ. Okay, ìgbà tó wá jẹ. So ìgbà tó jẹ́ tán a bẹ̀rẹ̀ sí ní rí change within a week náà ló fi ṣiṣẹ́. So after tí yẹn náà tún ṣiṣẹ́ tán mo tún lọ síbòmíì náà ẹnìkan náà tún fún mi lọ́ṣẹ ọ̀dẹ ilé tẹ̀lé ilé pásítọ̀ ni òun fún mi lọ́ṣẹ ọṣẹ yẹn ó ní tí mo bá ti fi ń wẹ̀ ó ní kí n má nu ara mi tí mo bá ti ń jáde bọ̀ ní bedroom so kí n jẹ́ kí èmi àti ẹ fojú ríra mo dẹ̀ ṣe gẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ immediately tí mo jáde ní bedroom tí mo rí òun gangan béèrè pé ṣé o lo iṣẹ́ ẹsẹ̀ lẹ́ni mo ní rárá mo láwọn ọṣẹ organic tá a máa fi ń wẹ̀ yẹn náà ni ó ló dà wọ́n àrùn bí iṣẹ́ ẹsẹ̀ lẹ́ bákan. So ọjọ́ yẹn immediately bí mo ṣe fi wẹ̀ tán amúra wa wọlé adóra wa. After àgbà yẹn ó ti tó àǹtí Yínká mo ti kúrò nínú ilé ẹ̀ báyìí. Ìgbà tó ń jẹ oúnjẹ tẹ́ fi ẹ̀jẹ̀ sè yẹn báwo lẹ̀yin ṣe ń feel inú yín dùn pé oúnjẹ? Mi ò fi ìbákan ọ̀ torí mo fẹ́ ra inú ilé mi ìfẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ kó ṣẹlẹ̀ mo fẹ́ dúró sábẹ́ ọkọ. So kí ni ẹ̀yin máa wá sọ? Àwọn èèyàn tó wà ní irú ṣú yín tó ń ṣì lọ sílé babaláwo ilé aláàfáà lọ fọ period fóbìnrin ọkùnrin jẹ kí lẹ máa wá sọ fún wọn? Ọlọ́run wọ́n waste owó wọn ni. Wọ́n waste owó wọn ni because kò ṣiṣẹ́. Mi ìmọ̀ báwo ẹni yẹn ṣe lówó tó yẹ káwọn gangan fi ṣe nǹkan rẹ̀ fúnra lára wọn làwọn tó náwó fún fi gé ẹja sínú pọ́ọ̀tì táwọn gan ń jẹ. Wọ́n waste owó wọn ni kò sí nǹkan kan bẹ̀. Torí mi ti ṣe kò sí nǹkan kan bẹ̀. Okay, ẹ ṣé gan. Ọlọ́run nìkan kéèyàn gbẹ́kàn lé. Ẹ ṣé gan. Ẹ jẹ́ kí n sọ fún yín Fọláṣadé fẹ́yìí tẹ́ ẹ sọ pé tí n bá dárúkọ ọkùnrin àná máa fún mi ní wọ̀tọ̀wọ̀tọ̀ kò sí nǹkan tó máa ṣe fún mi. Tí ọ̀rọ̀ tí mò ń sọ ìbá concern Muslim àbí Quran máa sọ. Ọ̀rọ̀ já ń sọ yóò concern wọn torí nínú Quran tí wọn ó ti sọ wípé mẹ́rin wọn lè fẹ́ more than one obìnrin. So kí ni mo fẹ́ sọ ńbẹ̀? Quran wọn ti fi àyè ẹ̀ sílẹ̀ wípé wọ́n lè fẹ́ more than one obìnrin. Tẹ́ bá dẹ̀ rí ibi tí wàhálà ti ń ṣẹlẹ̀ jù àárín àwọn Kristẹni ni that is the truth ní pé ọ̀rọ̀ obìnrin tóbìnrin dé nítorí pé ẹni tó bá ti lọ fẹ́ mùsùlùmí tó ń kírun déédéé ó ti mọ̀ pé ó ṣeé ṣe kò compulsory ẹ̀ fún wọn bẹ́ẹ̀ ó ti mọ̀ wípé ó ṣeé ṣe kí ọkọ òun fẹ́ yàwó mi tí ọkọ ẹ bá dẹ̀ fẹ́ yàwó mi tó bá dànù sọ̀rọ̀ àwọn èèyàn gan ló máa bí pé ṣé o mọ̀ pé mùsùlùmí tó ló fẹ́ ni so nítorí ẹ̀ ni mi ṣe ní sọ̀rọ̀ sí sáìdì wọn àwa tá à ń tanra wa ni mò ń sọ̀rọ̀ sí sáìdì tẹ́dẹ̀ tún máa fún máa kóòtì fún mi ara ẹ̀ lẹ́rí yẹn bóyá ó ti fọkàn sí wípé àfẹ̀mí àtọkọ tíyàn bá ti ní mind wípé àfẹ̀mí àtọkọ tó ó ti feel wípé òun àtọkọ anything ẹ̀mí àwọn ọkùnrin kò dẹ̀ save irú ẹni tí wọ́n fi ẹ̀jẹ̀ sí oúnjẹ fún jẹ àwọn blood tó máa ń clot sínú òbò yẹn tí wọ́n kó síta tí wọ́n fi sí oúnjẹ fún jẹ ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ máa ní blood-borne pathogens ẹ mọ̀ oríṣiríṣi bacteria tí ọkùnrin yẹn ti jẹ sínú àwọn ní ọmọdé búroko ó kojú wẹ̀yìn òòjọ́ kọ́ olúwerè ń pa ni in tó jẹ níjọ́ yẹn ó dẹ̀ máa ń bẹ̀rẹ̀ sí ní rí repercussion ẹ̀ until 10-15 years after kó jẹ́ òun ló máa pàpàpá kí ló dé nítorí àwọn nǹkan tá ti ní nínú àfẹ̀mí àti ring ẹjọ́ ṣé òrùka ṣé Áfíríkà ló ní òrùka ṣáwàlá ní òrùka ṣáwàlá ní court marriage ṣáwàlá ní ṣé ẹ bá lọ́wọ́ ìyá pọ̀rípọ̀rí bàbá lákú bàbá yín ṣé ẹ bá lọ́wọ́ wọn báwo ni nǹkan tí Charles ń ṣe nílùú òyìnbó àbí tó ń ṣe l'Amẹ́ríkà báwo ló ṣe concern ẹ̀yin tẹ́ ń gbé ní Ondo tẹ́ ń gbé ní Lagos báwo ló ṣe concern yín báwo èwo ni tiyín bẹ̀ báwo ló ṣe jẹ́ tiyín máa tún play mi fún yín no ẹ jẹ́ kí n pe lady yìí ni lára àwọn nǹkan tí àwọn ọ̀rọ̀ oní wàásù yìí tó máa ń dálẹ̀
ẹ jẹ́ kí n tún play kan fún yín. Ètò yóò ní pẹ́ rárá, a kò fẹ́ fi àwọn nǹkan kan yéra wa ni. Hello? 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 Hello, ìyá mi. Now, mo fẹ́ kó sọ story tó sọ fún mi láàárọ̀ yìí. Ipa nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn àti ọkọ ẹ̀ tó fi wá di ẹni tó ń dó kóńtà. Okay, ẹ ṣé mo dúpẹ́ máa ẹ kú ètò mà. Yeah. Ọlọ́run á dá yín sí fún wa mà. Àmín. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọkọ mi ó jẹ́ ẹni tó wà religious. Tí ó ti yé yín mà. À ń gbọ́, mo ń gbọ́. Yeah. So, hello? Hello, mo ń gbọ́. Ìgbà tẹ́ ń date lọ́nà ẹ̀ dóra yín. Bẹ́ẹ̀ ni mà. Okay. Kò sí nǹkan kan tó jọ da ìyìn àti ẹ̀pọ̀n ìgbà tí ta ń date lójú ọ̀nà. Mo ń gbọ́, à ń gbọ́ sẹ́, má sọ̀rọ̀ ẹ lọ, má bọ́dà, má sọ̀rọ̀ lọ. Yes ma. So, ó wá ní èmi àti manfred nìkan. Aṣáájọ jáde ní October. No, kí ló mú ẹ bọ́ síta ẹ dóra yín gbà tẹ́ wà lọ́nà ìgbà tó wá délé kí ló wá get kí ló find out nípa ọkọ ẹ. Mo find out pé kì í ṣe irú oko tí mo nídìí ni mo bá mọ̀. Irú oko wo ló fà, irú oko wo ló bá, irú oko wo ló ní. Mo need oko tó tóbi. Báwo wá ló gùn dáadáa. Báwo ló kó tiẹ̀ ṣe wá rí? Bọ̀ ilé. Ó kéré, ó dẹ̀ tún tínrín. Ó tún tínrín. Ǹjẹ́ tó bá jẹ́ pé orí oko yẹn kẹ́ tó fẹ́ra yín, ìjẹ́ ó máa pàpà fẹ́? Rárá mà. Ó ní fẹ́. Okay, kí ló wá ṣẹlẹ̀ ńgbà tó ti wá rí pé kò ń ṣerú oko tó fẹ́, kí ló wá bẹ̀rẹ̀ sí ní ṣe? Mo bọ́ síta láti wá èyí tí mo nídìí mà. So èyí tó wá nídìí yẹn, kí ló wá ń ṣe fún ẹ? Ó ṣe ní bí mi ò ṣe fẹ́ ni mà. Ìjọ wá lè fi èyí tó rí tó satisfy yẹn, ìjọ lè filẹ̀. Rárá mà, omi lè fi sílẹ̀ o. Ta ló wá blame lórí wípé o dó oko ọkọ kó o tó wọlé ọkọ, o rí oko ẹ̀ kó tó wọlé. Ó ní tó bá yẹ pé o ti rí oko ẹ̀ kó tó wọlé, o ní fẹ́, àbí? Bẹ́ẹ̀ni mà. O ní fẹ́. Ta ni ó jẹ́ kó rí oko yẹn kó tó wọlé, then ta ló máa wá blame nísìn fún ìrìn tó wá bẹ̀rẹ̀ sí ní rìn sìn? Ọkọ mi, of course. Kí ló dé tó fi máa blame ọkọ ẹ̀? Torí pé kò jẹ́ kó rí kẹ́ ríra yín kẹ́ tó fẹ́ra yín. Bẹ́ẹ̀ni mà. So kí ni nǹkan, ṣé bó ṣe máa dó oko yẹn lọ láíláí nìyẹn sìn? Mo ṣe máa dó lọ nìyẹn o. Tọkọ ẹ bá wá mọ̀ nǹkan. Tí nǹkan kò bá kò lè mọ àti nǹkan. Ṣé oko ọkọ ẹ kéré tó yẹn ni? Ó kéré o. Ó kéré, ó tún wá tínrín. Ó tún wá tínrín. Ṣé bí ó sọ pé ẹ̀dẹ̀ tí báwo lẹ ṣe wá fi bímọ? A manage náà ni. Bọ̀ kò dú ẹ rí kó gbádùn ẹ̀. Mo ṣe ọwọ́ ìgbà tí mò ń wo àwọn blue film lórí fóònù mi, mo ń rí àwọn style kọ̀ọ̀kan pé àwọn tí oko wọn bá kéré tán lè ṣe. So àwọn style yẹn ni mò ń dọ́gbọ́n gbé súnmọ́ tó náà dẹ̀ ń ṣe díẹ̀díẹ̀. Ìgbà yẹn ni mo ṣe tún gbádùn ẹ̀ báyìí. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé o ti rí oko yẹn kẹ́ ẹ tó fẹ́ra yín, o ò bá má fẹ́. Bẹ́ẹ̀ni mà, bẹ́ẹ̀ni mà. Ìmọ̀ràn wo ló máa wá fún àwọn obìnrin tó wà nírú inú shoes ẹ báyìí tó jẹ́ wípé bóyá kí ló máa sọ fún wọn? Mi ì fẹ́ mọ nǹkan tí mo lè sọ. Nǹkan tí àwọn singles ni mo lè advise pé kán rí ọjà tó fẹ́ rà kan tó kówó lè, àbí kílẹ̀ ni mo rí ìyá mi. Kí ló dé tó wá lè fi ọkàn? Kéèyàn rí nǹkan tí mo. Kí ló dé tó lè fi ọkàn yẹn lẹ̀? Ó wà kẹrin. Ó ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe. Èèyàn tó dẹ̀ dání. Tó dání ṣùgbọ́n kò ní oko yẹn. Bẹ́ẹ̀ni mà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé orí oko yẹn kó tó má rì,
tó dẹ̀ ń wà caring tó dẹ̀ rí pé ó wà caring tó dẹ̀ ti rí okó yẹn tó máa rí ìjẹ́ wà wá tìtorí ṣé o bá tìtorí pé wà caring fẹ́. Àmì nítorí ẹ̀. Nítorí okó yẹn ló ṣe nífẹ̀ẹ́. Nítorí ẹ̀ ni. Okay. Then so kí ló wá ṣẹlẹ̀ nígbà tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní dú ẹ níta torí nǹkan tó mú ọ̀rọ̀ yẹn wá ni pé oní bí wọ́n ṣe ń gbé òbò ẹ gbóná. Bẹ́ẹ̀ ni mà. Kí ló wá ṣẹlẹ̀? Ọjọ́ yẹn tí mo kọ́kọ́ ṣe first. Mo ń gbọ́ ẹ. Okay ma. Ọjọ́ yẹn kọ́ ṣe first time. Gbogbo ibi awẹ́ òbò mi méjèèjì yẹn. Ó pọ́n kẹ̀kẹ̀kẹ̀ báyìí. Ó pọ́n. Ṣé bí torí bí bọ̀bọ́ yẹn ṣe dú ẹ kí ló dé tí awẹ́ òbò ẹ fi pọ́n nígbà tó dú ẹ tán? Lórí bó ṣe dùn mí. Ṣé ó dú ẹ nídò ìyá ni? Bẹ́ẹ̀ ni mà. Kí ló dé? Nítorí pé ṣé o ti sọ fún pé okó lòun fẹ́? No, kì í ṣe pé ó fi ṣe kéta. Bí kìíní yẹn ṣe bó ṣe rí ni mà. Bí okó ẹ̀ ṣe tóbi tó? Bẹ́ẹ̀ ni mà. Torí pé òògùn mi ó tán. Àríjọ́ tó dú ẹ tó sunkún pé ìwọ Ọlọ́run ọkọ mi ló tì mí sún eléyìí o. First time nìyẹn. So anytime tó bá ti dú ẹ nísìnyí àánú òbò ẹ máa ń ṣe ẹ́ àbí? Bẹ́ẹ̀ ni mà. Bọ̀ kò dùn mí tó ti first time yẹn mọ́. Kò dùn ẹ mọ́ o tún wá ń gbádùn ẹ̀ sí bọ̀ alákọ̀ọ́kù ṣé gbogbo ìgbà tó bá ti dú ẹ ní òbò ẹ máa ń sán? Bí first time àti second time yẹn nìkan náà ni. Òbò ẹ wú o sọ pé ibi awẹ́ ó wú ó wá bó. Okay, all right, o ṣe. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan kan fún yín. After eléyìí anybody lè bú mi I don't care. I will continue to say the truth. Ṣó ti yé yín? Ẹ̀tàn tí ẹ fi pé bóyá ẹ fi ń kọ́ àwọn èèyàn ẹ fi ń ba ìgbésí ayé ìyàwó wọn jẹ́ ni. Ẹ fi ń sọ àwọn ìyàwó ilé di akunakuna torí pé tó o bá ti rí mọ́tò tó fẹ́ rà kó tó rà tó o bá ti lọ. Number one, ìsídà kó kúrò nínú ilé àbí kó padà wá ṣe àgbèrè. That is one. Two, there's another thing tí mo tún wá fẹ́ sọ nǹkan tí mo tún fẹ́ sọ fún yín. Ṣé rí ìwọ tó ń yàlè àbí tó ń dókòtà mi ní kó má do because adult ni wá mi ò ń ṣèyẹ anybody mi ń ṣe bàbá anybody. But in tí àlè bá ti mọ̀ pé o lack òun náà máa fi deal pẹ̀lú ẹ̀. Ó ní mo ṣe sọ pé gbígbé òbò gbígbóná. In tí àlè bá ti mọ̀ pé o lack mo máa fi deal pẹ̀lú ẹ̀. Tí ọkọ ò bá ṣe dáadáa in tí mo kọ́kọ́ feel ni pé tó o bá fẹ́ kúrò nílé ọkọ kọ́kọ́ tó bá tiẹ̀ máa padà wá yan àlè make sure wípé o ti dé level kan láyé ẹ̀ débi wípé irú èmi sì kí fẹ́ yan àlè ó ní nǹkan tọkùnrin lè fi lọ̀ mí. Ó bá fẹ́ dómi gan ó máa dómi pẹ̀lú kíkẹ́ ni torí o mọ̀ wípé fúnra mi gan mo tó gbangba sùn lọ́yẹ́ o ò ní dómi nídò ìkà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n bá lákòókò nínú ilé tó bá ti jẹ́ kí àlè ìtámọ̀ wípé okó ló tiẹ̀ síta tó bá máa dú ẹ ó máa dú ẹ nídò òkà ni torí pé ìyà nǹkan tó sọ fún pé ó ń jẹ́ nìyẹn á dẹ̀ dú ẹ nídò wípé ṣe bó okó ló fẹ́ máa fún ẹ lóko á dú ẹ nídò bí ọkọ ilé ò ṣe lè dú ẹ á wá dú ẹ nídò òkà á ṣe é yánmayànmá. That is the truth. Ìwọ ò dẹ̀ ní mọ̀ lójú ara ẹ ipò ṣe é yánmayànmá. Á dú ẹ nídò òkà mi sọ pé kó má lọ dókó àlè mi ní kó má jáde tó bá fẹ́ jáde but ti dé stage tó bẹ́ pé tí ọkùnrin bá máa handle pẹ̀lú care bí a bá ṣe rìn là ń kọrí bíbí level tó bá wà bẹ́ẹ̀ náà ṣe máa handle fún. Ìwọ ẹnìkan send voice note kọ sí mi ìyá ń jẹun kí bá ń wá ọkùnrin tó máa tọ́jú un tí ọkùnrin bá ti rí wípé owó tí ọkọ ẹ̀ ń fún ẹ ní òótọ́ tó mú ẹ bọ́ síta á máa fún ẹ lówó yẹn ṣùgbọ́n á máa lò ẹ nílò ẹrú. A máa fún ẹ ní owó yẹn ṣùgbọ́n a máa dú ẹ ní ìdó pé owó tí nǹkan tí bá fowó ròyìn mo fẹ́ kó kọ́ mi lójú. A máa dú ẹ ní ìdó wípé mo ṣáà fún ẹ lówó owó tí ọkọ ẹ ò lè fún ẹ mo ti fún ẹ náà. Ìwọ ò ní mọ̀ á fún ẹ ní body language á fi okó fún ẹ ní body á fi okó fún ẹ ní attitude yẹn. Á dú ẹ ní ìdó wípé ṣèbó owó ló wá owó leléyìí á wá dú ẹ ní ìdó tó máa dú ẹ ìwọ gan wá dú ẹ tọgọ wá máa gàdírìn ni nídò tí wọn ò dú ẹ rí nítorí owó ló wá lọ. Ó ní nǹkan tí mò ń try láti sọ ni wípé
kì í ṣe gbogbo ìgbà ló jẹ́ wípé wọn ò fún mi lówó lé mò ń wá owó lọ sọ́dọ̀ àlè ẹ má jẹ́ kí yẹn máa kọ́kọ́ máa wá sí ọpọlọ wa in tó yẹ kó kọ́kọ́ máa wá sí ọpọlọ wa ni pé ọkọ mi ò tọ́jú mi ọ̀nà owó lèmi náà lè fi jára mọ́ ara mi tèmi náà lè fi tọ́jú ara mi kò sí iye tí àlè fẹ́ fún ẹ tó máa lè fi wé bó ṣe máa dó ẹ ní ìdóòkà tó bá dẹ̀ jẹ́ pé okó náà ni bó bá tẹ̀ jẹ́ pé okó lòun wá ó ní bí wọ́n ṣe máa ń ṣe tó ò ní jẹ́ kí àlè mọ̀ pé okó lòun wá because tí àlè bá ti mọ̀ pé okó lòun wá ìdó tó máa dó ẹ ìdó bíi pé kí abẹ́ ẹ máa sán abẹ́ ẹ máa ní dent ó máa sán ni abẹ́ a máa dùn ẹ gbogbo abẹ́ àwa wú ìwọ ò ní mọ̀ nínú ara ẹ̀ òun inú à máa dùn pé Ọlọ́run ṣe bọ́kọ ẹni ò rí dó sórí pain tí wọ́n ń feel yẹn ó ní ìdùnnú tiẹ̀ ó máa ń ṣe mí láàánú fún àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin pain tí ìwọ ń feel yẹn ó ní ìdùnnú àlè yẹn torí pé ó mọ̀ pé ọkọ ẹni ò ṣojúṣe ó dẹ̀ ti jẹ́ kó mọ̀ pé okó ló wá á wá fi okó yẹn sú ẹ á dó ẹ ní ìdó ìbànújẹ́ ìdó ẹkún ìdó òṣè ló máa fún ẹ ìdó òṣì ló máa dó ẹ tó bá jẹ́ pé owó ló wá owó tó ò rí rí bóyá ọjọ́ tó ti wọlé ọkọ ẹ ò fún ẹ ní 10,000 rí meanwhile sórí ẹni my principle ni pé ẹni tó bá worth 1 million ẹni tó worth 1 million tó fún ẹ ẹni tó bá worth 1 million tó bá fún ẹ ní 10,000 naira 10,000 yẹn lójú ẹ bí 1 naira ni honestly ẹni tó worth 10 million tó fún ẹ ní 10,000 naira 10,000 yẹn lójú ẹ bí 1 naira ni so tó bá dú ẹ ní ìdókà ó mìpò ti dú ẹ pẹ̀lú 1 naira meanwhile owó ò rí 10,000 gbà rí lọ́wọ́ ọkọ àlè dẹ̀ kó 10,000 naira ó dẹ̀ kó fún ẹ lẹ́ẹ̀kan náà ṣe nínú ẹ̀ máa dùn pé o ti rówó ṣùgbọ́n àlè tó kó 10,000 naira fún ẹ tó wọ́ ti 10 million 1 naira ni lójú àlè so ti dú ẹ lórí 1 naira in tí mo ṣe mú ọ̀rọ̀ yìí wá ni pé káwọn obìnrin má máa feel pé most of the time the solution to the problem pé ọkọ ò fún mi lówó ọkọ ò ṣe kíní kan àwa fúnra wa ẹ jẹ́ káwa gan máa ríra wa ká di ọkùnrin bí n bá fẹ́ yan àlè bí mo ṣe wà yìí mo máa pick àlè tí mo fẹ́ yàn ni èmi dẹ̀ ni mo máa sọ nǹkan tá lè máa ṣe fún mi àlè onífọwọ́ lálẹ̀ fún mi torí èmi gangan fúnra mi ọkùnrin èmi gan tó gbangba sùn lọ́yẹ èmi gangan fúnra mi obìnrin 3 àtàbọ̀ ni mí mo tó gbangba sùn lọ́yẹ gidi so àlè onífọwọ́ lálẹ̀ fún mi èmi ni èmi máa fọwọ́ lálẹ̀ fáàlè mo ṣiṣẹ́ débẹ̀ ni àwa náà lè ṣiṣẹ́ débẹ̀ nítorí ẹ̀ mo ṣe sọ pé ọ̀pọ̀lọpọ̀ bí àlè ṣe máa ń dóyàn wọ́n máa ń dó obìnrin débi wípé obìnrin á dẹ̀ máa káàánú òbò ẹ̀ àánú òbò obìnrin á dẹ̀ máa ṣe pé òbò mi ni wọ́n dó báyìí and ọ̀pọ̀lọpọ̀ tí ẹ bá ti jáwọ́ nínú àwọn ẹ̀tàn Jòhánù àti Elizabeth àti ìfiwọn ti Jòhánù àti Nehemiah àti Sefania tí ò kàn yín tó ẹ pé kò orúkọ yóò jẹ́ Sefania Bílíkì lẹ̀ ń jẹ́ Dámiláre lẹ̀ ń jẹ́ Tómilọ́lá lẹ̀ ń jẹ́ Bùkọ́lá lẹ̀ ń jẹ́ tẹ́ ẹ̀ bá ti jáwọ́ nínú àwọn verses tó kàn yín tẹ́ ẹ̀ ń gbé yẹn lórí ọ̀rọ̀ marriage yín number 1 àwọn ìyàwó yín máa continue láti máa dókó ń ta ni wàláì wọ́n máa continue láti máa dókó ń ta nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa ra bad market ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa ra ọjà òkùnkùn tẹ́ ẹ máa wọ̀ tí iwájú ò ní ṣe lọ mọ́ ẹ̀yìn ò ní ṣe padà sí mọ́ ẹ jẹ́ kí n sọ fún yín ẹ ń tọ́jú ọmọ ẹ ń tọ́jú ìyàwó ẹ ń tọ́jú ẹbọ ẹ mẹ́hẹ níbi okó dídó níbi òbò dídó ẹ máa padà lọ àwọn ìyàwó yìí máa padà lọ ra black market lẹ́ra àwọn ìyàwó yìí máa jókòó sí di black market yẹn wọ́n á wá lọ ra real market tó máa fojú rí wọ́n á lọ ra real market tí wọ́n máa fi ojú rí because ẹ̀yin fi ẹ̀tàn ra black market ẹ fi ẹ̀tàn ra black market wọ́n máa lọ ra real market tí wọ́n máa fi ojú rí I'm telling you wọ́n lọ ra yes ọmọọba I know what I'm talking about àwọn ọkùnrin kan lè dóyàn wọ́n lè dóyàn with wickedness so gbàgbé ẹ̀ ó tí ríbi tí wọ́n ti ń fi okó sínú òbò obìnrin tí òbò obìnrin dẹ̀ ń sán rí tádẹ̀ máa dún kẹ̀kẹ̀kẹ̀ because wọ́n ní jẹ́ kó bò yẹn wet wọ́n fẹ́ do nídò pé wọ́n fẹ́ experiment pẹ̀lú ẹ̀ ní pé àwọn ti náwó fún ọkọ òrí dó dáadáa àwọn fẹ́ kó nǹkan tó dẹ̀ ń ṣe ni pé wọ́n fẹ́ kílé yẹn dàrú because wọ́n mọ̀ pé okó ló gbé ọmọ yẹn wá lójú tí wọn táwọn bá do bẹ́ẹ̀ yẹn tó bá dé níbẹ̀ wọ́n máa lọ hate ọkọ ẹ̀ ní pé àṣókò mi ṣì wà tó dùn báyìí níta
nǹkan tó fẹ́ achieve nìyẹn in tó dẹ̀ ń fa ni black market tẹ́ ń jẹ́ ká máa bára wa rà at the end of the day tá bá dénú ilé ìsídà kò rí òbò tí òbò tó ti tó òbò tó tí ó yẹ pé tó ti ní toxic shock syndrome òbò obìnrin mi ti ní toxic shock syndrome tí ó mọ̀ TSS wọ́n á dẹ̀ ní pé kó má dora wọn ó dẹ̀ gbé toxic shock syndrome yẹn ó dẹ̀ gbé lọ́lé lọ fọ́kọ bẹ́ẹ̀ ọkọ ọkùnrin mi go lálùbáríkà mọ́ kò lè mọ́ á dẹ̀ ní kó lọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ gbé lọ sínú obìnrin bẹ́ẹ̀ wọ́n ti jọra black market ni wọ́n at the end of the day wọ́n máa padà lọ dókódóbò ń ta ni so kí wá làlámọ̀ rí nǹkan tí ò concern yín tẹ́fẹ́ fi máa monitor live àwọn African people tẹ́fẹ́ máa fi máa control live àwọn tó wà lẹ́kìtì live àwọn tó wà ní Israel ẹ fẹ́ máa fi control live àwọn tó wà lẹ́kìtì àti live àwọn tó wà ní Bethlehem ẹ fẹ́ máa fi control live àwọn tó wà Londo live àwọn tó wà ní ìlú wo tí ẹ ti ní Ethiopia ẹ fẹ́ lọ fi máa compare live àwọn tó wà ní Èkó àbí tó wà ní Kòròdú báwo ló ṣe jọra wọn ngbò jẹ́ pé ẹ̀yin gogo fúnra yín ẹ ń rí áńgẹ́lì ìwọ̀n èèyàn funfun lẹ fi ń rángẹ́lì tó túmọ̀ sí wípé kò concern èèyàn dúdú kí ló dé TSS ní toxic shock syndrome tẹ́lòmíì ti nígbà tó ń lo tampu sínú òbò tó fi menstruate toxic shock syndrome ti wà lórí òbò ẹlòmíì nígbà tó ti menstruate gbogbo àwọn nǹkan tẹ́ ń kí tẹ́ máa fi ń lo pad nǹkan kan nígbà yẹn lóbìnrin mi ti ní toxic shock syndrome á dẹ̀ máa mọ́ kò ní mọ̀ pé wà lára wọn á dẹ̀ gbé lọ sọ́dọ̀ ọkùnrin mi á dẹ̀ lọ máa do òbò yẹn ò ní ẹlòmíì ní vaginismus lóbìnrin mi òbò ẹ̀ ò là nígbà tí wọn bá mọ wọn kọ̀ ra mọ́ òlu ẹ̀ wọn ò mọ̀ bóyá start àbí kò start ẹ wá ní wọ́n délé ẹ wá ní kọkùnrin jókòó tìlú obìnrin yẹn ní ẹ̀yin gangan fúnra yín ẹ ti tú ilé yẹn gan kí marriage yẹn tó bẹ̀rẹ̀ ẹ ti tú ilé yẹn kí marriage yẹn tó bẹ̀rẹ̀ ẹ ti tú marriage yẹn ká abáwá wí tẹ̀ wọ́n máa ta kò wípé fẹ́ ta ló ń túlé yín ká àbẹ́yìn gan tẹ̀ ń wá sún òfò lẹ́ ń túlé ká tẹ̀ ń fi Thessalonica ẹ fi ń wàásùn fún àwọn Dámiláre àti Olúwakẹ́mi tó márì ẹ wá ń fi Thessalonica wàásù fún wọn báwo ló ṣe jọra wọn I'm going to open the line. The number to call is +4. And tó bá ní contrary opinion. Syndrome, not sidrous. Toxic shock syndrome. Àwọn obìnrin ló máa ń ní toxic shock syndrome. Mo máa open line +447-404-851-234. If you have a contrary opinion, you can speak out. Mo sì ní mi tí mo fẹ́ ẹ jẹ́ tún play mi fún yín nípa àwọn tó máa ń fọ òbò wọ́n máa fọ òbò sí torí ńgbà tó bá yá ńgbà tọkùnrin ò bá tí ò bá tó dé ibi tó dé tí ò bá òbò tí kò ṣerú òbò tó fẹ́ á nẹsẹ̀ síta á wá máa fúyàwó ní attitude kò ní fìyàwó lọ́kàn balẹ̀ ìyàwó á máa lọ from pillar to post látọ̀dá àfáà kan sí kejì láti fọ òbò sínú oúnjẹ tí ọkọ máa jẹ nítorí ẹ̀ náà àwọn ọkùnrin ṣe máa ń tètè kúkú gífà àìmọye oríṣiríṣi nǹkan tọkùnrin míì ti jẹ àwọn pathogens àwọn blood-borne pathogens tó wà nínú ẹ̀jẹ̀ tó ń ṣàn period ó contain blood-borne pathogens ẹ̀dẹ̀ máa fọrú ẹ̀ sínú omi wọ́n dẹ̀ máa gbé fún ọkọ mu nítorí ògùn ìfẹ́ nítorí pé ẹ jẹ́ káwọn people yìí kí wọ́n pick nǹkan tó máa pick kọ́ mójú ajé kọ́ ní sọ̀kọ́ tó fẹ́ra wọn nígbà tọkùnrin bá dẹ̀ wọlé torí pé nǹkan tóun fẹ́ ọjà tóun fẹ́ ra òun ò bá bẹ́ẹ̀ á tẹsẹ̀ síta tó bá dẹ̀ tẹsẹ̀ síta ìyàwó náà máa sáré káàkiri láti fún lóògùn fẹ́ jẹ láti ṣe nǹkan tó máa fi mójú ẹ̀ wálé nínú ẹ̀ ọkùnrin mi á kú gífà nínú ọkùnrin mi á jẹ nǹkan tó jẹ́ pé lẹ́yìn ọdún 10 táwọn ọmọ bá ti dàgbà tó yẹ kó máa jèrè ọmọ ló máa kúkú òjijì àbí àìsàn tí wọn ò ní rí nínú fámílì ẹ̀ á kọ̀ máa tètè máa bẹ̀rẹ̀ ní àìmọye bacteria báwo ni abákúkù báwo ló ṣe jẹ́ abákúkù báwo ló ṣe consign kíkẹ́ lọ́mọ ń bọ̀ ẹ jẹ́ kí n tún play mi fún yín. Hello, Aunty Yinka ẹ káàárọ̀ mà. Bẹ́ẹ̀ ni o, ẹ béèrè question kan sí pé ǹjẹ́ àfáà àbí wòlíì ti sọ pé kí
kéèyàn fi omi ògbò dáná fọ́kọ. Bẹ́ẹ̀ ni màámi. Ọ̀rẹ́ mi kan mú mi Thank lọ you, sọ́dọ̀ Àṣàbí àfáà Ìbàdàn. kan. Bá a dẹ̀ ṣe débẹ̀ tí mo ṣàlàyé fún gbà. Kódà ó ti pẹ́ tọkọ mi ti súnmọ́ mi. Kò fẹ́ gbóhùn mi mọ́. Tí bá sọ̀rọ̀ kò ń gbọ́ tèmi. A máa kanra mọ́ mi. Tó wà nílé a máa lejú. Bá lọ ó máa pẹ́ wọlé. Mo ṣàlàyé fún àfáà yẹn. Màámi the next thing tọ́yà àfáà yẹn máa sọ fún mi ni pé òun máa ṣiṣẹ́ kan fún mi. Ṣé ń gbọ́ o? Á dẹ̀ ná mi ní 5,000 naira. Ó ní kí n ra ẹran wá. Ẹran bá ṣe kan. Màá wá wẹ̀. Màá fọ ìdí sí. Lágo kan òru. Màá fọ ìdí sí dáadáa. Màá wá gbómi yẹn wá fún òun. Òun wá fómi yẹn ṣe nǹkan. Ẹran tí ń bá rà yẹn náà. Màá fi sí ojú òbò mi. Màá wọ pátá sí. Màá fi sùn. Màá gbé wá papọ̀. Tóun bá ti wá ṣe nǹkan tóun fẹ́ ṣe sí tán. Omi yẹn, omi ògbò tí mo fọ yẹn. Òun á bá mi fi ṣe àjò sí. Pé ọkọ mi ò ní rí tẹlòmíì rò. Màámi mo délé mi lè ṣe. Ọmọkùnrin 3 ni mo bí fún. Ṣé ń gbọ́? Ó lóhun délé òun ò lè ṣe but ẹlòmíì dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ṣe. Ibi tí kinní yẹn dẹ̀ ti ń wọ́ wá tí ọkùnrin míì ti bẹ̀rẹ̀ sí ní misbehave sóbìnrin ni wípé ńgbà tó bá délé torí wípé móòlù ẹ̀ táwọn rà àwọn ò like engine ẹ̀. Wọ́n á tẹ̀sẹ̀ síta wọn ò ní fẹ́ kójú ti àwọn bóyá pásítọ̀ ló mú wọn pọ̀ bóyá ọ̀ṣà ni àti wọ́n àti ọ̀gá akọrin wọn ò ní fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀. Ẹ wo ọmọ tó kú níjọ́ náà lọ ṣe mọ̀ pé ikú tí woman yẹn kú nìyẹn torí pé kò lè sọ̀rọ̀ síta ẹ̀rù ń bà kí ni church máa sọ. Ẹ wo bọ̀bọ́ náà tó kú lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn ló ṣe kíní l'Amẹ́ríkà ṣe mọ̀ pé ẹ̀rù ń bà ni. Abakuku àti Kíkẹ́ lọmọ báwo náà ṣe jọra wọn. Báwo náà ṣe jọra wọn. Ìfihàn ti Jòhánù Matthew, Mark, Luke and John. Báwo ló ṣe jọra wọn pẹ̀lú Dámilọ́lá Dámiláre àti ẹni ìtàn. Báwo ló ṣe jọra wọn. Tẹ́ ń fi irú nǹkan báyẹn tẹ́ fi wípé ẹ fi put àwọn èèyàn right but nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ mo ń sọ fún yín pé ó ju gbogbo yẹn lọ. Ìgbà tí ọkùnrin bá délé tó bá rí pé móòlù ẹ̀ tó ń rà kò sí engine bẹ́ẹ̀ á bẹ́ síta. Obìnrin á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa sá káàkiri. Ẹ má gbàgbé pé menstruation obìnrin ó contain blood, ó contain omi òbò àti cells. Hello? Hello, Auntie. Sir. Ẹ ṣe máa fún topic tẹ̀yìn kéèkì ní mo kàn stumble lórí program yẹn. Gbẹ̀ngà lórúkọ mi. Àbí o. And Christian ni. But pẹ̀lú pé mo jẹ́ Christian náà in fact mo dúgbò yìí nínú church. Èmi máa ń sọ fáwọn èèyàn. Èmi ti marry mo dẹ̀ ti divorce. Máa ń sọ fáwọn èèyàn pé mi ò lè fẹ́yàn kí n má yẹ̀bẹ̀ wò possible. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pé kò sí nǹkan tó ju ọjà kòkò tó ju ọjà kòkò lọ ju yẹn lọ. Because lẹ́nu pé mo wáyàwó mo ti try ìgbéyàwó tí mo kọ́kọ́ fẹ́ tó dàrú. Ká má dòra wa náà ni because ó gbà yẹn mo jẹ́ gbogbo inú church. Lẹ́yìn ọdún kan àtàbọ̀ tàbí days tá máa fẹ́ra wa. Kò sí nǹkan tá a lè ṣe òbò arábìnrin yìí ò kí n wẹ̀ á lọ bẹ̀ sí orí dókítọ̀. Èmi kẹ̀sí dóyàn orí kémi tó fẹ́. Bọ̀ bàtà wa la gba Jésù tí ọ̀nì ká má dọ̀rọ̀ àmọ́ mi mọ bí ibẹ̀ ṣe rí títí tí bàtà ti fẹ́ra wa. Ẹ wò ó ọmọ máa rántí gbogbo àwọn òbò tó sẹ́yìn. Every time tá bá fẹ́ ṣe kò sí nǹkan tí mo lè ṣe. Ká ṣe foreplay fún ọdún 10 òbò yìí ò ní wẹ̀. I lọ from doctor to doctor, hormonal problem, kí orí mi dàrú. Gbẹ̀yìn mo bẹ̀rẹ̀ sí lóyún ọ̀ǹta o. Nǹkan tó da ìgbéyàwó yẹn lórí yẹn gbẹ̀rẹ̀ parọ́. Mẹ́wàá tó bá dẹ̀ jẹ́ pé ti dóra yín kẹ́ tó fẹ́ra yín ẹ lè má fẹ́. Má ti fílẹ̀. Ṣé bá mọ owó ta ná from one doctor to the other, hormonal problem, this one psychological, nígbà tó ń ṣe gbogbo hormone balance, wọ́n tún ní ẹgbẹ́ psychological ni kí n máa ràn lọ́wọ́ nulẹ̀, mo tún ṣe gbogbo òbò gbígbẹ tí bá dó báyìí, ó kò mi máa bó. So lẹ́yìn yẹn, tí mo jáde báyìí, ẹ̀fà ara church gan mo tún bẹ̀rẹ̀ sí ń dó. Mẹ́mbà church ni mo ń dó. Òbò ẹ̀dẹ̀ yóò pa. Ó pé kẹ́kọ̀ọ́ tí mo wá mí sílẹ̀, ibẹ̀ ni àṣírí ti tú sí marriage dàrú. So now èmi àti girl member church tẹ̀lé ń dóra wa. Kí máa ti fọwọ́ kọ́ báyìí gbogbo tàlẹ́ ti tutù. Mo wá sọ fáwọn èèyàn, èmi ò lè fẹ́yàn mọ́ láì má yẹ̀bẹ̀ wò. Gbọ́mọ́sọ fún àwọn ọ̀rẹ́ mi nìyẹn.
ó bá yẹ bẹ̀ wọ ọjà òkùnkùn gbáà ni ẹ gbọ́dọ̀ try ẹ̀ ẹlòmíì ẹ mo ti dán ẹlòmíì tó yẹ pé mi ò tẹ̀ fíìlì kankan anatomy òbò yẹn gan yàtọ̀ anatomy òbò tún máa ta. adìẹ anatomy òbò dẹ̀ yàtọ̀ síra wọn. bẹ́ẹ̀ni anatomy òbò máa ta òbò mi tó bá tó kó bọmọ láti bó máa ní bó ṣe máa pò sọ́nà rẹ̀ kó lè fíìlì ẹ̀ tó fún nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá especially tó bá ti dógò rí kó tó marry tó ti dókòrí kó tó marry téèyàn ò bá ṣe rí rárá ẹ̀ ní mọ experience mi nǹkan tẹ bá bá nínú ìgbéyàwó lẹ́ máa rò kó jẹ́ normal bó tó bá ti ṣe rí tó ti gbádùn ẹ̀ rí tó wá dé kó fẹ́ fẹ́ yàwó torí abákùkù torí John torí Bible kan abákùkù mímọ bí abákùkù àti Dámiláre ṣe jọra wọn ẹ wá máa fi abákùkù máa sọ láìbù àwọn èèyàn dúdú ẹ máa fi Nehemiah ẹ máa fi sọ láìbù Dámiláre. ẹ ṣe máa mú kan ní kékeré kan sí bó ti ṣe obìnrin àwọn yẹn dàrú bẹ́ẹ̀ gbẹ̀yìn ni o àbí ẹ ṣeun ẹni bá máa fẹ́ra yín ẹ tẹ̀sí ẹ o ẹ má rajà àkùkù ẹ dóra yín kẹ mọ̀kẹ́ wà compatible sexually irọ́ ni gbogbo òṣì yẹn bẹ́ẹ̀ bá sì dóra yín rí Ezekiah àti Kúmbi báwo ló ṣe jọra wọn. wọ́n lè wọlé láì má tra yẹn bọ́n tó bá ti dókórí tó dóbò rí má tra láti lọ enter marriage. tẹ bá jọ jẹ́ virgin fine bọ́n ti dókórí dóbò rí Ezekiah wọ́n máa fi Ezekiah wọ́n máa fi wàásù fún wọn Ifá Dámiláre níbo báwo ló ṣe fẹ́ work. irú ẹ̀jẹ̀ tó jáde nínú period ó ní bacteria tó wá láti inú òbò àti inú cervix ló ní nínú irú ẹ̀jẹ̀ yẹn òun làwọn obìnrin máa fọ̀ náà máa fi ṣe ẹran fi dín ata sẹ́nu ọkùnrin nítorí ìfẹ́ kí ló dé fà á ńgbà tí irú eléyìí sìn ńgbà tó bá mú obìnrin tó yẹ bẹ̀wò wọlé tẹ wá bẹ̀rẹ̀ sí ní fẹ́ra yín tó wá rí wípé òbú ẹ̀ ò tiẹ̀ ṣe nǹkan tó fẹ́ ìwọ tó ti dó àwọn òbò tó ń yọ̀ àwọn òbò tó máa ń yọ bọ́tà lórí okó tó ti dorí tó wá ní nítorí pé torí Abákúkù àti Nehemiah gbúdọ̀ dóra yín ó wá nígbà tẹ́ máa wá dóra yín nínú ilé òbò tó dẹ̀ ń dó tẹ́lẹ̀ ó ń yọ bọ́tà lórí okó ni ó wá di pé òbò tó ń sán orí okó tó ń jẹ́ kórí okó bó ẹ wá ní ọkùnrin yẹn ò wá ní bọ́ síta ọkùnrin yẹn máa wá bọ́ síta tán obìnrin yẹn wá bẹ̀rẹ̀ sí ní máa run helter skelter láti ṣe òògùn láti mú period àwọn ọkùnrin yẹn máa kúkú gífà ni nítorí oríṣiríṣi bacteria tí wọ́n wà nínú àwọn nǹkan àṣejẹ ìfẹ́ tí wọ́n ń ṣe fún wọn ó máa jẹ́ kó kúkú òjijì. Orin Dáfídì báwo ni orin Dáfídì ṣe bá Taofik mu báwo ni orin Dáfídì ṣe bá Dámiláre mu báwo ló ṣe bá Ọmọdayọ̀ mu Sam kí ló kọ Sam àtọmọdayọ̀ àti dọ́tẹ̀ ti wà ní Nàìjíríà tó bá náà lọ sí Jerusalem ibẹ̀ náà máa rí ibi tí Jésù kú sí ibẹ̀ náà máa rí ibi tí wọ́n ti Ghana àti Galilee ibẹ̀ náà máa ti rí omi tó kéré jù nínú Bible kò sí l'Áfíríkà omi tí wọ́n describe tó kéré jù nínú Bíbélì a lè rí odò yẹn nílẹ̀ Áfíríkà nílẹ̀ aláwọ̀ dúdú ó dìgbà tó bá dé Jerusalem báwo wá ní ìwé tí wọ́n fi sọ̀rọ̀ ìgbésí ayé ìlú yẹn báwo ló ṣe kàn yín aláwọ̀ dúdú báwo ló ṣe kàn yín omi tó kéré jù odò tó kéré jù nínú Bíbélì odò tó kéré jù nínú ìfúnra ọtí tó wà tó gbọ́ tí ṣe pọ̀ tó ní ilẹ̀ Áfíríkà bó ti ṣe pọ̀ tó nílẹ̀ Áfíríkà ọtí tó tí Jésù sọ di wine omi tó sọ di wine wọn ò rí odò yẹn wọn ò lè describe ẹ kò sí nílẹ̀ Áfíríkà yóò gbọ́ everything ẹ máa dé Jerusalem kẹ́ tó lè lọ rí gbogbo ẹ̀. Báwo ló ṣe wá concern ilé ayé Gbénga báwo ló ṣe concern ilé ayé Dámiláre báwo ló ṣe concern ilé ayé Abímbọ́lá báwo ni ọ̀rọ̀ Jerusalem ṣe concern ilé ayé Yakubu báwo lọ̀rọ̀ Jerusalem ṣe concern ilé ayé Àṣàbí báwo ló ṣe concern ilé ayé John ẹ̀yin lẹ ń pa àwọn ọkùnrin yìí dànù wọ́n dẹ̀ ń kú láìpẹ́ ọjọ́ torí ọkùnrin tí wọ́n ti fọ menstruation sínú òbú ẹ̀ wọ́n bá súnkú ẹ̀ síwájú ni tó ti fọ ẹtúgbọ́bìnrin yẹn ó ní ẹ̀jẹ̀ tó clot nínú òbò òun ó lóun fa síta sínú omi yẹn òun wá fi omi ẹ̀jẹ̀ yẹn sí ẹran jiná ẹ mọye bacteria tí ọkùnrin yẹn ti gbé mì ẹ kàn gbọ́ pé kidney ẹ kàn ń play up lọ́jọ́ wájú liver ń play up lọ́jọ́ wájú
bara abẹ́ mọ̀ pé kidney liver àwọn nǹkan téèyàn ti jẹ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ló ṣẹ̀ṣẹ̀ máa wá dúró téèyàn ẹ kò gbọ́ pé ó ń play ó ní kidney failure bara ẹ kò gbọ́ pé ó kò wà lórí ẹ̀ títí tó fi kú dànù ni dáwọn nǹkan tó ti jẹ sẹ́yìn tẹ́ ẹ bá dé stop kẹ́ máa fi abákùkù máa compare kíkẹ́ lọ́mọ it will continue that way kò dẹ̀ ní pé àwọn ọkùnrin yìí ẹ̀yin kọ́ lẹ ní Bible ẹ̀yin kọ́ lẹ ní ring ẹ̀yin kọ́ lẹ ní Bíbélì ilé ayé àwọn Jòhánù Pétérù Èsèkáyà Sakaraya ilé àwọn tó fi describe nìyẹn àìjẹ́bẹ̀ ẹ fún mi níbi tí Dámiláre wà nínú Bible ẹ fún mi níbi tí verse Olúwaṣeun wà nínú Bible ẹ fún mi níbi tí verse Olúwafẹ́mi wà nínú Bible live àwọn tó fi òun ló fi dàbẹ́ ni pé bẹ́ẹ̀ bá kúrò nílùú ìlọ sí Jerusalem ẹ lè rí àwọn nǹkan kan yẹn níbi wọn ò ní fi describe èèyàn dúdú níbo ló wà níbi ní Nàìjíríà ilẹ̀ mímọ́ wo ló wà tẹ́ lọ visit yàtọ̀ sórí òkè tẹ́ máa ní màlẹ́kà ẹsẹ̀ màlẹ́kà wà ń bẹ̀ ibi tí Babalọ́lá kú sí rèé ibi tí orí òkè tí bàbá Olúmọládé lọ rèé ẹ fún wa ní orí òkè tí màlẹ́kà tó wà ní òyìnbó tó gbé ní Nàìjíríà ó wà ní Jerusalem ẹ fún wa níbi tó wà ní Nàìjíríà kẹ́ tó máa wá máa fi ìwé yẹn kẹ́ tó máa fi máa manipulate kẹ́ máa fi control live àwọn èèyàn. Hello mo ń gbádùn yín. Hello kẹ́ tó máa fi ìwé yẹn máa manipulate wa ẹ fún wa níbi tó wà ẹ fún wa níbi tí màlẹ́kà gbé bẹ́ẹ̀ bá lọ nísìnyí wá ní àwọn màlẹ́kà kan ìjọ Pentecost wọ́n á fi wọ̀nyí ní Jerusalem ẹ fún wa níbi tó wà ní Naija tó wà níbi àwọn aláwọ̀ èèyàn dúdú kẹ́ tó máa fi kíní yẹn máa fi manipulate wa. Mo láwọn ọkùnrin yìí kú nítorí àwọn nǹkan tẹ́ ń sọ fún wọn àwọn marriage tẹ́ ń ṣe yìí kò sopọ̀ ẹ ti tú kákẹ́ tó join wọn together. Hello bọ̀ ẹ pa kíní tẹ́ ń lò yẹn ẹ pa Facebook yín yẹn kẹ́ wá sọ̀rọ̀. Mo ti pa. Mo ń gbọ́. Ẹ jọ ìwọ sọ̀rọ̀ nípa àwọn obìnrin tó ń lo period fi ṣe kíní ìtò tí kémi rí ó ju ti period gan lọ. Ok kí lẹ́yìn rí ìgbẹ́ wọ́n fi ìgbẹ́ ṣe oògùn ìfẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lẹ ṣe ni. Ẹni tí mo mọ̀ dáadáa ló ṣe irọ́. Ok. Ẹni tí mo mọ̀ sísá mi ó lọ sọ́dọ̀ èèyàn kan tó fẹ́ ṣègùn fọkọ ẹ̀ náà ni. Afáyín wá bàbá yẹn wá fún un ní ó ní kó ra atare. Tó atare yẹn tó bá ti yàgbẹ́ ó wá fi yí. Ó fi yí kíní ọ̀hún náà tó wá sa nígbà tó sa àtàn wá ní kó lọ lúbúlúbú. Òun ló wá fi sínú oúnjẹ fọ́kọ. Ọkọ bá yóò fẹ́. Níjọ́ tó sọ fún mi báyìí. In fact, ọkọ yóò fẹ́ kankan ojoojúmọ́. Exactly. Lẹ́yìn ìgbà tó ó lọ ìgbẹ́ mọ́ atare ó fi sínú oúnjẹ fọ́kọ. Àwọn ọkùnrin yẹn máa kú díẹ̀díẹ̀ ni ẹ mọye bacteria tó ti gbé sẹ́nu bẹ́ẹ̀ yẹn lórí oògùn ìfẹ́ ní nǹkan tá a lè control tẹ́ pé a máa mọra wa láti ilẹ̀. Ẹ ṣé jàre. The number to call ẹ jẹ́ ń pè ẹni tó pè mí padà yìí. The number to call is +447404851234. Báwo la bá kúkú ṣe concern Àṣàbí? Olúyínká ni mò ń jẹ́. Báwo ni orúkọ mi ṣe wà nínú? Hello? Báwo ló ṣe concern ẹ? The number to call is +447404851234. Ẹ jọ̀ọ́ ṣé. Hello? Hello, Angelica. Mo ń gbádùn yín. Ẹ káàárọ̀. Ẹ ṣé gan fún tọ́pìkì tẹ́ ń tírètì yìí. Mo fẹ́ fún yín láwọn experiences tẹ̀lé tẹ̀lé. Because èmi mo wà in the process pé mo ń wáyàwó. Okay. Mo ti date àwọn obìnrin bíi different obìnrin sẹ́yìn. Èmi kẹ̀dẹ̀rẹ̀ èmi bílẹ̀ pé mi ò gbọ́dọ̀ máa ṣàlàyé máa báyọ̀ sùn ká tó fẹ́ra wa. Ẹ jẹ́ pé example yẹn kan tí mo really like jẹ́ pé wọ́n níṣẹ́ gidi lọ́wọ́ dókítà làwa méjèèjì everything wà okay. Bọ́jọ́ ta máa try láti wọ́n máa ṣáà máa ní pé àlè fọwọ́ kanra wa
àmì fọwọ́kọ̀ra ọjọ́ tá a ṣe máa wá dóko mo wá realize pé vaginismus ẹ̀sán lẹ́ẹ̀kan èèyàn ọmọ yẹn máa ń vaginismus. oko yìí máa máa trap sínú òbò ẹ̀. kò láìkí oko rárá ó máa ń lé spasm máa ń wọnú òbò ẹ̀. fine girl very successful doctor ní Chicago níbi báyìí Chicago mi lájọ wà. ṣé mo wọ́n á bára orí mi sọ̀rọ̀ pé ok ọlọ́mà ló ní kí n try kí ni tí mo yẹ bá nìyẹn torí báyìí torí mi ò lè sọ pé torí ìfẹ́ àwọn lọ fẹ́ra wa àṣà wa máa sá káàkiri dọ́kítọ̀. ẹ máa sá káàkiri torí obìnrin tó bá ti ní vaginismus oko yìí máa wà trap sínú òbò ẹ̀ wọ́n á lẹ́ lu mágùn ni oko yóò tiẹ̀ lè wọnú òbò ẹ̀. bóyá torí Christianity values core values ló ṣe sọ pé ká má dọ̀ra wa lọ́rọ̀ kan torí pé òbò ẹ̀ máa ní spasm láti fẹ́ra wa lẹ̀ another one náà tí mo tún date náà òbò yẹn bó ṣe positioning bí anatomy èèyàn kan sọ̀rọ̀ anatomy lẹ́ẹ̀kan very very important. n bá tọkọ bọ̀ báyìí ó ní bí mo ṣe gbọ́dọ̀ position waist mi kí n tó feel yẹ. wọ́n á pè ṣe lè ní máa ní mo fẹ́fẹ́ tí mo tún ṣe pàṣẹ yarí pàṣẹ tú bí mo ṣe pàṣẹ fèrè ńlẹ̀ nìyẹn o. mo mọ̀ kó stand somehow but this is reality. mo láwọn ọ̀rẹ́ tó ti divorce. wọ́n máa divorce ni nígbà tó máa ní pé kọ́ra mọ́ọ̀lù ẹ̀ kọ́ máa wo engine. èmi tí mo ti dúró di 41 years kí tó marry ṣé at 41 màá tó wà lọ fẹ́ tí máa tó wà lọ divorce tí mo ti pẹ́ kí tó marry. so àwọn ìpàdé tí mo kàn fẹ́ tí mo kàn give wí pé sexual compatibility yẹn wà very important. It's a foolish thing. ẹni tó bá sọ pé wọn ní try to ní sex kan tó marry ó wà very important. èmi ò lè sọ fún ọmọ mi ní kọ́ ọmọ mi lọ́ọ́ máa dókó káàkiri o. But tí n bá bí màá jẹ́ kó mọ̀ test ara yín ẹ tó lọ tie knot because tẹ́ bá débẹ̀. tí ò bá dá ẹ máa padà ìṣẹ́dá kò dílé moṣú àbí kò lọ dókó ń ta. Yeah, except if both of you are virgin ẹ tó marry táwọn méjì bá jẹ́ virgin then you guys have no prior experience so nǹkan tẹ́ bá balẹ̀ bá fi kò jẹ́ kò ṣe máa rí nìyẹn but tẹ́ bá tèmi at 41 years mo ti dóyọ̀ púpọ̀ right now mo dẹ̀ mọ rúùbù tí mo fẹ́ sílé. ẹ ṣe ọyàn kan pè mí 42 ni tó bá ń gbọ́ kó máa gbọ́ kò má rìrì láyé ẹ̀ ó wá ń wọ́kọ mo wá béèrè lọ́wọ́ ẹ̀ mo ní ṣé o lè fẹ́ni tó ti márì kó jẹ́ second wife ó lóun ò lè ṣe ara ìtàn tẹ́ fi ń tanra yín nìyẹn tí ẹ̀gbọ́n tèmi bá mú obìnrin 41 wálé àbí 42 tí ò fàyàwó rí màá ní kó ṣọ́ra pé kó má forí gbé ogun eléegun kó má forí gbé ogun ológun torí màá máa wò pé kí ló ṣe obìnrin bó ṣe pretty tó dẹ̀ má rìrì at your age oríṣiríṣi nǹkan ló máa rán lórí mi bẹ̀ tí ọ̀gbọ́n mi bá ti má rìrì tó fẹ́ fi ṣe second wife mo lè má lè sọ nǹkan kan bọ̀ pé fẹ́ fi ṣe àkọ́fẹ́ ìyàwó a lot of things ọkùnrin máa rò a lot ló máa wà nínú ọkùnrin lára àwọn nǹkan tó yẹ kẹ́ máa rò nìyẹn hello. Hello, yeah. Yeah. Àwọn nǹkan tó yẹ kẹ́ máa rò nìyẹn. Máa rò lórí mi pé at this age, kí ló fẹlẹ̀, kí ló ṣe kò ń ṣogun ni, ṣé kò ń ṣe pé kinní kan ni, ṣé mi ní forí, ṣé ẹ̀gbọ́n mi ò ní lọ forí kógun ológun báyìí, nǹkan oríṣiríṣi ni. So gbogbo ẹ̀yin obìnrin tí àwọn olórùka kan máa ń fi òrùka intimidate yín. Hello? Hello, ẹ káàsán ma. Ẹ káàsán o. Ẹ káàsán. Ẹ káàsán. Tó máa ń fi òrùka intimidate yín tí ẹ dẹ̀ rí pé ọkùnrin yìí ó kátó ó lè look after yín ẹ má jẹ́ kéèyàn kọ́kọ́ fòrùka intimidate yín pé mi níyàwó olórùka ò lè wọlé bàbá ńlá irọ́ ló bá dé. Irọ́ ló bá dé kò sí Bíbélì kankan tó sọ pé kò lè fẹ́ ìyàwó méjì. Bó bá rọ́kọ mi bó bá wù ẹ́ láti fẹ́ lọ fẹ́ tó bá fẹ́ kò ṣe pé bí by force tó bá wù láti fẹ́ ìyàwó méjì kò sí Bíbélì tó sọ Bíbélì yẹn ò kì í ṣe fún Áfíríkà. Mo ń gbádùn yín. Ẹjọ́ nínú ọ̀rọ̀ program tẹ̀sán ọ̀rọ̀ tẹ̀sán ìbí náà mo ti nínú kéèsì yẹn rí but mo later divorce ni mo pé mi ìfẹ́ kí n máa dókó kiri àdúgbò later divorce kí ló ṣẹlẹ̀ àpadà fira sílẹ̀. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti àtijọ́ mari kódà àti bí ọmọ mẹ́ta. So unfortunately
so kò kí n ṣe dáadáa láti lẹ́nà ni kò ṣe kúrò tí ń ṣe dáadáa yẹn náà but máa rògùn máa ra everything tí bá ti wá ń complain ó wá fẹ́ máa mú mi pa oníranù ni ó tó láṣẹ́wó ni kò kí so fọ̀rọ̀ bẹ́ẹ̀ náà kò ṣe pé bóyá òun ṣe anything fún mi èmi náà ni mo ń carry responsibility lórí àwọn ọmọ mi èmi náà ni mo ń ṣe everything náà pé mi ò tún ní máa jìyà mọ́ ìyà ìgbà tó yẹ kí n tún enjoy ara mi nílé enjoy ara mi ẹ wo pa ṣe létà àdàrọgbẹ̀gún ní mo ṣe létà ara divorce jẹjẹ pé kí n kú wẹ́n tí mo mọ pàmìtì tí bá ń tọ́jú àwọn ọmọ mi fún ara mi ṣe àti tí wọ́n á ní time fún am láti enjoy ara mi àti wọ́n á di iṣẹ́ alétà divorce ni kí n má parọ́ ọ̀tún ní ìsìn àlẹ́àmbùlẹ̀ mo dúpẹ́ fọ́lọ́ mo ṣe dáhùn tó 55 ni. ok adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run anyway fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ change owó global money transfer gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ transfer owó ẹ lọ download app wọn Gmot app ẹ lọ download app wọn Gmot ní app wọn nọ́mbà tẹ́ máa pè wọ́n sí tẹ́ ẹ bá mọ̀ bẹ́ ṣe lè download app wọn náà ní +4474 833 4584 +4474 833 4584 ìwọ divorcee tó bá ń wáyàwó tó wà ní London divorcee tó bá ń wá obìnrin tó níyàwó tó wà ní London pè mí please pè mí as soon as I finish this program tó dẹ̀ wà ní London tó níṣẹ́ gidi lọ́wọ́ tí o tó jẹ́ divorcee àbí tó ti níyàwó rí pè mí Gmot money transfer is +4474 833 4584 mo mọ́lẹ̀ fún yín gbogbo àwọn tó bá fẹ́ pè ẹ sì lè pè ẹ jẹ́ fún yín ní 5 minutes kẹ́ fi pè but mo mọ́lẹ̀ fún yín wípé kò sí tó kan Abakuku pẹ̀lú Kíkẹ́ lọ́mọ. Hello mo mú wá fún yín pé kò sí tó kan Abakuku pẹ̀lú Kíkẹ́ lọ́mọ kò sí tó kan Nehemiah pẹ̀lú Àṣàbí kò dẹ̀ sí tó kan Exodus pẹ̀lú Tọ́lá kò sí tó kan àwọn wo ni Josiah. Hello ma. Hello pẹ̀lú Tọ́lá mo gbádùn yín. Ẹ káàsán ma. Yes mo gbádùn yín. Mo fẹ́ dá sétò ni ma. À ń gbọ́ yín. Yes ma. Ṣẹ́rí kan tẹ́ ẹ sọ yìí ó ti ṣẹlẹ̀ sí mi gan rí. Ṣé ká fọ̀dí fọ́kọ. Okay. Ibi tí mo ìyá ọkọ mi gan ló mú mi jáde. Okay. Ìyá ọkọ mi fúnra rẹ̀. Okay. Nígbà tí wàhálà pọ̀ pẹ̀lú ọkọ mi tí mi ìgbádùn ẹ̀ látàárọ̀ dalẹ́ rí. Ojoojúmọ́ ni mo máa lọ rojọ́ fún. Ibi tí mo lọ bàbá yẹn dídí sọ fún mi pé kí n lọ fọ ìdí ẹ̀ wá kó wọn fi ṣiṣẹ́ fún mi ni. Ṣùgbọ́n nígbà tí mo mú kinní yẹn délé nígbà tí mo mú délé ẹ̀rù wá bà mí torí mo bímọ fún ẹ̀rù bà mí gidi gan. Mi ò ṣe by the end of the day èmi àtọkọ yẹn aṣèjàjà túká ni. Bọ̀ lẹ́tà ìyá yẹn bí mi pé ṣé nǹkan tí wọ́n gbé fún mi jẹ́ ẹ̀ pé ṣé mo lò ó. Wọ́n sọ pé ẹ̀rù bà mí lẹ́yìn tó máa ń tú wákàtí 5 nínú. Mo máa ń bẹ̀rù nǹkan bẹ́ẹ̀ torí ọjọ́ iwájú. Ìyá yẹn wọ́n sọ fún mi kí ló dé tí mi fi lò ó. Ṣùgbọ́n mi ò lò ó lóòótọ́ wọ́n ṣe fún mi ò lò ó. Ọtí mo fẹ́ sọ fún yín nìyẹn mà. All right o ẹ jẹ́ kí wá sọ̀rọ̀ ogun fọdífọ́kọ yìí ẹ kàn tanra yín ni tí ò bá sífẹ́ kò sífẹ́ yín ọ̀fọ̀dífọ́kọ yẹn kò ṣe nǹkan kan bọ̀ mo kàn fi Ọlọ́run ọba bẹ̀ ẹ̀yin obìnrin ẹ stop láti máa ṣe bẹ́ẹ̀ nítorí àwọn nǹkan tẹ́ ń fọ̀ síta pàápàá oní period ó ní nǹkan tó ń pè ní blood-borne pathogens tẹ́ ń fọ̀ síta sínú kíní period máa ń carry bacteria because tí obìnrin bá ń ṣe nǹkan oṣù ó máa abẹ́ máa ń wet ẹ mọ̀ pé abẹ́ obìnrin máa ń wet bacteria dẹ̀ máa ń grow níbi tí ó bá wet so ká wá sọ pé obìnrin ṣe nǹkan oṣù lọ́wọ́ abẹ́ tún máa wet yàtọ̀ bacteria máa grow tó oríṣiríṣi bacteria lẹ́ ń fọ̀ sínú abọ́ tẹ́ ẹ fi ń sóúnjẹ fáwọn ọkùnrin yìí ó lè má ṣiṣẹ́ lára wọn immediately ó lè jẹ́ pé láftà tí ẹgbẹ́ bá ti regbé tẹ́gbẹ́ bá ti regbé wá kọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kidney failure wọ́n bẹ̀rẹ̀ sí ní liver problem wọ́n bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi àrùn á bẹ̀rẹ̀ sí ní máa ṣe wọ́n yìí tó máa rán tó máa fi kú nìyẹn so gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe mo appeal sí yín mo appeal sí conscience yín wípé kò ṣe iṣẹ́ kankan kò síṣẹ́ kankan tó fẹ́ ṣe gbogbo àwọn tẹ́ ẹ gbọ́ tó ṣe yìí nísìn ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ wípé láftà ọ̀sẹ̀ kan àwọn padà túká ni ó padà lu àwọn padà ni kò sí nǹkan kan tó ń ṣe yín bẹ́ẹ̀ ó máa pa ọkùnrin lára ni ó máa pa ọkùnrin lára ni tó bá ti wà nílé ọkọ tí ò ti fi ẹ́ lọ́kàn balẹ̀ tó ti wá di wípé ó ti lè débi pé ó láti lọ fọ period
kó fi ṣe oúnjẹ fún jọ torí Ọlọ́run máa bá tiẹ̀ lọ nítorí wípé o lè ti ṣe ọmọdé burúkú ó wẹ̀yìn òjò kọ́ lójú olúwerè ló ń pa ni o bó o bá ṣe tó ti wà lára ọkùnrin yẹn for years tó bá pàpà kú bó tiẹ̀ jẹ́ pé ikú yẹn ti dúró ti tẹ́lẹ̀ ìwọ ló pa o ó ti pààyàn o ìwọ ló pa o ó ti pààyàn o ẹ má máa fọ píríọ̀dù fún ọkọ gbé mú o irú èyí tó fi ṣe oúnjẹ yẹn tó fi ṣe gbogbo ẹ̀ kò sí nǹkan tí píríọ̀dù yẹn ń ṣe ẹ mọ̀ra yín ìwọ ọkùnrin mọ́ òlu ẹ̀ tó o bá fẹ́ rà mọ ẹ́ńjìnì tó o ní bóyá vaginismus tí ò níwò abẹ́ ni bóyá èyí tó ní okó lẹ́gbẹ̀ẹ́ òbò ni wò ó dáadáa mọ́jú ajé kò ní sọ má jẹ́ kí wọ́n fi ẹ̀kọ́ ta wọ́n má jẹ́ kó ta ọjà òkùnkùn fún ẹ bad market débi pé ńgbà tóbìnrin bá wá wọlé o ò ní lè jókòó tì mọ́ wà wá ẹrú ẹ̀ àwa sórí tó o bá fẹ́ obìnrin tó o nífẹ̀ẹ́ tó ní òbò tó ń yọ oko tí òbò ẹ̀ ń yọ bọ́tà lórí oko tó òbò ẹ̀ jẹ́ quality òbò tó o fẹ́ kì í ṣe pé ò ní papà wọ̀ta ọkùnrin á papà wọ̀ta ṣùgbọ́n á máa padà wálé lóòrèkóòrè bọ̀ tí ọkùnrin bá fẹ́ obìnrin tí ò gbádùn òbò ẹ̀ irú wọn ló máa ń bọ̀ta tí wọ́n máa ń dá consequence tí wọ́n ọ̀tẹ̀ kí ń mọ bí wọ́n ọ̀kẹ́ kí wọ́n máa ń dààmú ẹ̀ wọ́n kì í kí ẹ̀ bí obìnrin ṣe máa feel nílé obìnrin tó dẹ̀ wà ní ara ẹ̀ ò ní gbà ó máa bẹ̀rẹ̀ sí ní sọ káàkiri ni. Hello? Hello ma. Yes. Ẹ káàsán ma. Ẹ káàsán. Ṣé ètò mo wà ma? Bẹ́ẹ̀ ni. Àwọn tó ń fọ̀dí fọ́kọ́ yẹn torí tí wọ́n ni mo ṣe. Okay. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run at the end of the day wọ́n máa padà bọ́ síta ṣùgbọ́n tí o kó òbò ẹ bá yọ bọ́tà tí ọkùnrin dẹ̀ like òbò tó rí ó máa bọ́tà ó máa padà wálé nítorí ẹ̀ mo ṣe ní pé ẹ mọra yín kẹ́ ẹ tó fẹ́ra yín sílé àwọn òbò tẹ́ ń fọ̀ sínú àwọn period tẹ́ ń fọ̀ tẹ́ fi ń ṣoúnjẹ fáwọn ọkùnrin ikú ni o bacteria tó wà nínú period bacteria vagina òbò àti cervix ó wà nínú period contain omi òbò ó contain ẹ̀jẹ̀ àti cells and ẹ má jẹ́ kí n tàn yín blood-borne pathogens ó wà nínú period ó lè má ṣẹlẹ̀ sí wọn lénìí ẹ má àwọn ikú lè ń fún wọn jẹ kò ṣe nǹkan kan tí ó bá ti rí pé ọkùnrin ò nífẹ̀ẹ́ ó dẹ̀ ti ń fún ẹ ní pain fílẹ̀ kó máa lọ má jẹ́ kí ẹ̀mí èèyàn kó tọwọ́ ẹ bọ́ ẹ̀yin tẹ́ dẹ̀ ń fi abákùkù tẹ́ ń kóòtì abákùkù ní ilẹ̀ aláwọ̀ dúdú tẹ́ ń kóòtì nǹkan tó ṣẹlẹ̀ ní Jerusalem ní Nàìjíríà ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o àwọn ò níbi tí Jésù kú sí kò sí tom Jésù ní Áfíríkà o ìlú Jerusalem ló ti ṣẹlẹ̀ o kò sí omi Galilee ní Áfíríkà ẹ má máa fi yẹn máa kóòtì marriage àwọn African men kò lè ṣiṣẹ́. Kò lè ṣiṣẹ́ ìjọ tẹ́ bá ti gbé bábù síta tí mo ti rí vẹ́ẹ̀sì Dámiláre Dámilọ́lá Àṣàkẹ́ Àjọkẹ́ Òjó tó bá ti wà nínú Bíbélì máa mọ̀ pé Bíbélì yẹn African people ló ní àwa aláyọ̀ dúdú la ní bẹ́ẹ̀ tí ò bá ti síbẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ yé fìyẹn ẹ má máa fìyẹn kó Áfíríkà ó ń balẹ̀ jẹ́ ó ń jẹ́ káwọn ọkùnrin yìí kúkú òjijì o obìnrin tó wà nínú ilé tó gbọ́ pé ọkọ ń fẹ́ yàwó mi nígbà tó ti rí pé ẹ ti wàásù wọn máa wọn wùmà fún á bẹ̀rẹ̀ sí ní bọ́ síta á lọ máa ṣe ẹran mọ́ ẹ̀jẹ̀ inú òbò àti ìgbẹ́ jẹ fún ọkọ. Ọlọ́run ṣàánú àwọn obìnrin tá a bímọ ọkùnrin o Ọlọ́run kó ṣàánú wa o Ọlọ́run kó ṣàánú wa o Ọlọ́run kó ṣàánú wa o anyway ìfẹ́ pẹ́ mo ti ń pẹ́ already ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ morning service la pé Ọlọ́run kó ṣàánú àwọn obìnrin o àwọn ọkùnrin o Ọlọ́run kó ṣàánú àwọn ọkùnrin o Ọlọ́run kó ṣàánú àwọn ọkùnrin o torí nǹkan tẹ́ ń jẹ tí àwọn obìnrin yìí ń sè fún yín ẹ kò gbọ́ pé ẹlòmíì ní kidney failure ẹlòmíì ní kíní kan àwọn àìsàn tí wọn ò ní nínú family o ẹlòmíì ẹ kò gbọ́ pé ó dédé develop ẹ ní mọbi tó ti wá
Ọlọ́run aṣàánú iṣẹ́ yìí náà ti gbọ́ ẹ̀yin ọkùnrin ẹ jọ̀ọ́ ẹ ṣí orí yín ẹ ṣí etí yín o ẹ jọ̀ọ́ o ẹ ní kúkú gífà o ire o Dáre Olúwaṣeun fún mi class captain wa ẹ kú àṣeyẹ ọjọ́ òní o aṣọdúnmọ́dún awo aṣọdúnmọ́dún aṣoṣùmọ́ṣù ọwọ́ aṣoṣùmọ́ṣù bó ṣe ṣọdún yìí wá ṣe tó ń bọ̀ ní ààyè láàyè àti láàyè rere ní agbára Ọlọ́run ẹ má wọrí o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ Bíbélì fún mi ẹ fún mi ní verse dá mi láre nínú Bible ire o ó dàbọ̀.